Oh my God. Aronujile, deep thought. Arojile. Good morning, people. Good morning, AJ fans worldwide. Good morning. Yes, hello Adiola, how are you? Hi, Jupsi Alade, how you doing, sis? Yes, I welcome you all on this morning live chat. Yes, it's just to share our sincere thought, opinion, share ideas on what is happening this morning. Yes. So good morning. Yes, thank you very much, Adiola Olatunde. Thank you, Adenike. Good morning, my darling sister. When so, Ebieni. Shalafia new. Joyce Silly, good morning. I welcome you all. Yes. Let's endeavor to share this video, please. Kindly share with your friends. Let's spread the news that Abike Jagaban is on live video this morning. Yes, I've notified you all hours before I came out today that I will be coming out this morning. So good morning. Hello to you guys out there. In case you're not sharing the same region with me, I'm saying hello. It's your babe, Abike Jagaban, Ajagungbade one. Ijaya gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Olú ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ti sí Dọ́kàsì. Headmistress tó yáyí ẹ ṣá mọ̀. Ijó yìí náà ni. Yeah. Ẹ̀jẹ̀ ijó yìí ni mi mẹ́ńtọ́ fi ṣe mí. Iya kaka. Ijó yìí náà ní nǹkan. Aki kábọ̀ sórí ètò gbogbo ẹ̀yin pàdí Abike Jagaban. Ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò pàdí ẹ̀. Ẹ̀yin tó lú ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀yin AJT worldwide. I welcome you all. Good morning, Auntie Yavo. How are you? It's been a while. How you doing, sis? Yes, Banker, how are you? Hello, Abike Gold, my darling golden sister. How you doing, girl? Pẹ̀lẹ́ kábọ̀ sórí ètò akíyín kábọ̀ gbogbo ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n Abike ẹ̀yin àbúrò Abike ẹ̀yin pàdí Abike ẹ̀yin boyfriend Abike ẹ̀yin secret admirer Abike ẹ̀yin pàdí ẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ even ẹ̀yin haters ẹ̀yin àwọn olówó ọ̀dìyẹ bẹ̀bẹ̀ yẹ ká bọ́ọ̀rọ̀ ẹ̀ ẹ̀yin haters. You all are welcome to this medium this morning. It's still your babe Abike Jagaban, the unstoppable, unquenchable babe of the moment. Trust me, I will always come back. I've told you a million times, you cannot bury me. If you attempt it, I will only come back germinating more seed. So no one can bury me. I can only come back because I'm a seed, unburyable. Anyway, allow me use that word. So to all my fans out there, I apologize for not coming out on Tolulope Gaba. So hold on a second, guys. I'm going out now. I'm gonna be in the car, right? So we are going to continue this in the car. It's very, very important that we discuss it this morning. So we'll be continuing in the car. Don't mind me that I'm covering my face. It's sunny. I'm wearing a lovely Caribbean flowery top here with a jeans. You know now your baby na regular babe. She knows Sabi designer Gucci Chanel.
as I know they still like Evans. Yes, mọ bó ṣe ń lọ náà ìṣòwò ìsí o ẹ̀yọ́ mọ̀ mi ẹ ṣáàmọ̀ ọmọ bá ní àtọrọ làwọn ọmọ èjè àní báwọn jalè àní lókè àní ṣòdù tí ò yẹ ká mọ̀ ṣe báwọn ọmọ mi bá fún mi àwọn ọmọ mi tó ń ṣáṣẹ́ lọ́rùn máa ná oúnjẹ nínà àwọn ilé ṣe o ẹ̀mí mi ò gbé o ilé ṣe wọn bí ti Bùkọ́lá Jesse o. Anyway, and it's very, very important that we discuss this seriously. So, I'm gonna be talking now. Don't mind me that you can't see my face now, but this is how it's gonna be till I get in the car. So we need to discuss this morning. There's a whole lot of things that needs to be discussed this morning. So just pardon me. Emma Binu, that I'll be moving around. And I'm going to stop my music because I have an appointment. I have somewhere to go this morning. So just pardon me. We need to talk, ladies. Let's borrow ourselves some brain. Ẹ jẹ́ ká yára wa ní ọpọlọ ní brain ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin obìnrin tá wà ń tà ń sìn, ẹ jẹ́ ká yára wa ní brain. A lot of things ló ń ṣẹlẹ̀ lórí social media. A lot of things ló ń ṣẹlẹ̀ lórí social media, honestly. We need to reorientate ourselves. I don't know what you guys have been involved with. I don't know what you've been doing, but whatever it is, we are learning by the day on what is happening on social media. And at times when you watch all this movie, you don't change for good. You still don't get your bearing. Because any kind of come on. Why you are any brain? Taking in Shelley. Kini nǹkan tí ó ń ṣẹlẹ̀ náà ṣé àfẹ́ gbọ́n mọ́ ni àbí a kò refuse láti gbọ́n fún ara wa. So people, this is how I'm going to be moving around for now till I get in the car. I have an appointment, but before I get to my appointment, I would like to speak with you all to share my deep thought, my sincere opinion with you. I don't know how you guys feel, and I'm sure a lot of you will be wondering that what is she got to say this morning. She keeps saying she wants to share her sincere opinion, her sincere thoughts. Yes, I want to share with you guys. So hold in case I'm talking slowly, just hold on for a while. Let me get in the car. So ẹ̀yin tàbí kẹ́ Jagaban, wàhálà mo miss you. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi out there, I miss you all. I love you all. I hurt you so big, bigger than you hurt me. You will always live in every corner of my heart. I tell you, I've never seen such an outpour of love before in my whole life. I just gained a family. I've gained friends. I've gained concubines. I've gained husband. Admirers, suitors. Wala mo lọ́kọ púpọ̀ lórí kíní yìí o. Èmi nìkan náà ni. Alọ́kọ ńlé lálẹ́ púpọ̀. Alẹ́ ti pọ̀ jù. Nígbà tẹ́ni fi mí lẹ̀ lọ́rùn ẹ̀yin boys ẹ ṣọ́ra yín o, wàhálà yín bínú sí yín. Kí ló dé? Mo ti sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń fọkó ránṣẹ́ sí mi nínú inbox in disgrace yín burúkú ń jọkọ yín gbé oko yín jáde bẹ́ẹ̀ ṣe ń send ẹ̀ náà ni máa ṣe gbé jáde fún yín pé oko ta lélẹ́yìn. Èwo ló jọ máa béèrè lọ́wọ́ àwọn ìyàwó yín pé ẹni tó bá dédé rí pọ́rọ́ ní orí kíní Àbíkẹ́ ẹ wá identify òkú ọkọ yín tó ní ìmọ̀ wọ́n rí ìmọ̀ wà tẹ́sí mọ̀ send mi ní nude picture. Ẹ jẹ́ kó rí yín pé ẹ̀yin boys ojúlẹ̀ fi rí ètè yín ò lè bá bẹ̀ wà láì. Ẹ jẹ́ bá ń play music. Fire, fire, mi fire, fire, I'm nice, nice up. Anyway, it's a Àbíkẹ́ Jagaban. You know how much I love you and how much I don't joke with you guys. You know when you're talking of realist, Àbíkẹ́ is a fucking realist. I am blunt to the core. I don't joke with my integrity. When you ask me, Àbíkẹ́, how do you feel about this? Regardless of how you guys feel about the situation, I will tell you my sincere opinion, how I feel. How I feel, Because èmi ò mọ bó ṣe máa ń pọtí lẹ́ẹ̀kín. Nǹkan tí ń ṣe burú náà ni ara mi ò gbàgbé rẹ̀ wà láì ara mi ò gbàgbé rẹ̀. Gbogbo jàtijàti tí mo ń ṣẹlẹ̀ táwọn èèyàn máa ń parọ́ kiri orí Facebook yìí. Bẹ́ẹ̀ bá ti bí mi báyìí ó nínú rí olóòótọ́ bíi ti bọ́ọ̀lì rẹ̀ lèmi Àbíkẹ́. Àwọn ò ní sọ pé torí kó jẹ́ ọmọ AJ show káwá máa pọtí lẹ́ẹ̀kín pọtí kíni wà láì tún wọn láṣìírí. Ẹ jọ. Ṣóyè yín ẹ mọ gbọ́ náà ìsìn náà o. Àbíkẹ́ olú ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Yéèpà
ọmọ mi nice ó ń jábọ́ mo lọ fún bọ̀bọ́ yìí jù nice ẹ bá ń sọ fún o mo rí lẹ́kọ̀ọ́ náà yẹ́pẹ̀ possible ìjọ yìí náà ni ẹ̀yin tàbí kẹ́ ò ń gbẹ́nu mi ọmọ ẹ̀mí mímọ́ ọmọ yìí swagi pọ̀ jù égbè mo bá lálá tẹ̀wọ́ mi èmi ọmọ ẹni tọ́ka aṣáyàn mọ́ ni ẹ má bínú orí ẹ omi mọ́ bí ṣe débí o impossible na otaro mo bá kú bet ó wá múnú mi dùn ọ̀nà náìsí ọmọ ní ẹ o alápò méjì ó kọrin jù gbogbo ọ̀rọ̀ ẹnu ẹ ló wà ẹ jẹ́ entertain yín lọ́wọ́ aláàárọ̀. Keep sharing my video. Share. We have a lot to discuss, seriously. Okay, mi ò mọ bó ṣe mọ́ ń jọ́ tìlẹ̀ ó gbónú orí mi yìí jọ́ta ni. Ẹ̀mí mímọ́ ọba má fi ṣe wá má fi kọ èmi Àbíkẹ́ má fi kọ àwọn fáǹsì mi náà. Ẹ jẹ́ n tún ṣí ojú mi ẹ̀mọ̀kẹ́ yìí láìkí mọ́ déédéé lógo. Hello, Lomo, anytime, makeup or no makeup. Hey, Alaji Usman, how you doing, Amalaja? Yepa. Ojú yìí náà ni. Mo ti wọ́n ẹ̀yin boys o. Àràkàrà tẹ́ mọ́ ń dá yẹn, ẹ yé send oko sínú inbox mi o. Ẹni bá fi lè tún dọ́rú ẹ̀ wò tẹ́ wá máa gbé pọ́rọ́ jáde, máa gbé pọ́rọ́ yín sórí kíní àwọn tó ní yín, wọ́n wá identify oko yín pé ìyá bọ́sẹ̀, who get this dick? You get this dick. He resemble your husband. Stop sending me those nude data pictures, okay? Me. Emma lọ sọ mí di focus seri ẹkún àgbo. Ẹ gé mi eroko de lórí Facebook o. Èmi ò lè fẹsẹ̀ kọ́ oko lórí Facebook o. Ìrìnrìn ìyá ìfẹ́ fẹsẹ̀ kọ́ ẹ pọ̀ lórí Facebook. Bẹ́ẹ̀ bá tó sí mi. Ẹ cross mi on a very good kíní ẹ mọ̀. Ẹ ṣàlẹ̀ mi ẹ wò lé mi bí àwọn èèyàn gidi. Ìfẹ́ bá rọ́bọ̀tì dòwò pọ̀ o. Ilé jẹ́ káyé mi lọ já sáyé focus seri o. Àfọwọ́fà kò kí lẹ́bi o. Àfọwọ́fà ni o. Anyway, people, let's start now. You know, because tó bá jẹ́ àwọn náà ni wàláhì wọ́n sọ a lè gbọ́ ká má sọ so ó ṣẹlẹ̀ pé ńgbà tí wọ́n gbé kéèsì yẹn wá fún Àbíkẹ́ yín wọ́n ní Àbíkẹ́ Jagaban a fẹ́ kó treat kéèsì báyìí lórí Fokosere àti Bolire mo wá ní pé ìnílé treat yẹ he said thank you Alhaji Usman thank you ọmọdé ni mi 16 ni ẹ̀rí ẹ̀yin funfun yìí náà ní nǹkan ẹ̀yin yìí náà ní nǹkan ẹ̀rín yìí náà ní èjì àtọ́jú yìí náà ní Ọlọ́run ẹ bá gbọ́ gbogbo ọ̀nà ló gbà mí tí máa mójú ẹ máa tẹ̀sójú ẹ correct o Àbíkẹ́ tí bá mẹ́nu ẹ máa tún tẹ̀ sí correct o àní gbogbo wò tó wà lára rẹ ló wà accessible Ọlọ́run má tún kọ́ fújì o. Ẹ̀yin ọmọ ẹ̀jẹ̀ wàláhì tí oyin ti yàwọ́ anyway yín tún bojú mi torí yín like kẹ́ mọ́ wọnú ojú mi sweetheart me are you online with me I told you to join me this morning but you don't lust after me on the screen come on we're gonna sit behind the door anyway guys èjì wù mí yìí náà ní nǹkan akító yẹ ẹ̀sán yóò dá fún yín gbogbo ẹ̀yin tí ẹ̀jẹ̀ ọ̀rọ̀ dá lórí ọ̀rọ̀ àwa obìnrin láàárọ̀ ọ̀rọ̀ àwa obìnrin amúlùdùn amáyédùn abáyéjẹ́ báyé bá máa dùn tó bá máa tó ọwọ́ àwọn obìnrin ni báyé bá tún máa bàjẹ́ báyìí ọwọ́ obìnrin ni bẹ́ẹ̀ bá ṣọ́ra ṣe rí ọkùnrin tẹ́rí yẹn mo ṣe máa ń sọ pé helper wà ni wọ́n jẹ́ helper ni ọkùnrin jẹ́ you see when a place is peaceful if you trace the genesis of that peace you will see that it is happening because there's a woman in the picture. And when a place is upside down, when there's uproar, when there's war somewhere, if you trace it, a woman will always have a hand in it, I'm telling you people. But I won't be you know. In Boba Wachele to woman walori, awa mo sunkun yakiri. E ma sunkun e ma sa kojo kakiri. Ni robi teti bere ye fe opolo se ni.
ọ̀rọ̀ mi dá láàárọ̀ lórí Fokosere ẹkùn àgbò tí mo pè ní alias Shakurumagba ẹlẹ́sẹ̀ bọ́ra. Ó yé yín Muniru ọkọ Ambali ní ìlú Manchester. Yẹ̀sí ń sọ kí ni wàá fi ń ṣe ni mi ẹ bọ́rọ̀ ni. Nítorí mo wo gbogbo show yìí ní àná yìí. Ìgbà kan gbé wá bá mi mo ní èmi ò ní treat ẹ but máa ń like kí ọmọ mi Polodi kí ó treat ẹ yẹn Dorcas because I trust her judgment. I know she's not going to be judgmental. I know she's not going to be sarcastic nor paranoid about it. And if you all agree with me, you can hear her clearly when she was, contributing her quota to it. She actually asked the audience, how do you guys feel? And she gave you the chance to, to call in, to share your sincere opinion over the matter. We don't want to be judgmental. At the same time, we have to be very sincere with ourselves. This lady called Folashade Olatunji Akiosho, Bose Akiosho, Ingba to was on social media in the first place. I want you to learn a lesson. Gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ jáwé jura tẹ́ burú tẹ́ mọ̀ pé ẹnu òun ká yín ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀yin náà máa kọ́kọ́ rí ndí ẹ̀ kọ́ ní kẹ́ wá lọ gbèjà tẹ́ bá ti mọ̀ pé ìdí yín ò mọ́ ẹ má lọ bá wọn dá sí ọ̀rọ̀ lọ́rọ̀ a máa tú àṣírí tèèyàn pàápàá ọ̀rọ̀ tí ò bá yẹ kó dá sí tó bá lọ dá sí báyìí ìbẹ̀rẹ̀ ló máa kọ́kọ́ rí tá máa dùn mọ́ ẹ pé hey I went out to stand in for my friend mo gbé fún girl yẹn wọ́n ní bẹ̀rẹ̀ ogun láàrin kò sẹ́ni tó ń rí parí ẹ̀ right nígbà tí ọmọ yìí jáde láti inú yàrá kọ́nà yàrá ẹ̀ tí ò sẹ́ni tó mọ̀ tó rọra ń ṣe business ẹ̀ ní Manchester tó lóun wá gbèjà èyí nàjọ́ Bukola olè agbéwìrì Manchester right tó lóun wá gbèjà ṣé mo pọ́n pariwo gbà yẹn how dare you stand there how dare you do this then kò sẹ́ni tó ti gbọ́ much nípa women empowerment tó lóun ṣe tẹ́ bá mọ̀ pé it was in that bid that she stylishly penetrated the public by introducing that a women empower shit, a women prostitution, a women toggery empowerment, right? She wanted to get known. She needed a fame by all means, and she did get it, right? She got it. Ìgbà tó máa yá olókìkẹ́ sì mú ìwé Akíngbadé mọ́lẹ̀ láì gbé fún because mo máa like káwọn èèyàn bá fẹ́ máa sọ̀rọ̀ kẹ́ fi ọ̀rọ̀ ṣírò ara yín because I heard her telling Polodi, did I give you the right to treat my case? How dare you ask her such a question? Did Muiwa or any of those people you treated their case out of the blue did they give you the consent? Did they give you the go ahead to treat their case? Now it is your turn for people to just speak on your story and to spread it just like that. And you know what, girl? Your story is fucking filthy dirty. It's fucking filthy dirty. And you be piko lo ye come akpe ebi piko and we be akpi okodo ebi pin okodo. You know, to those of you saying we are pitying her, pity her for what? You don't pity her. Yeah, tó fi ṣe ya èyí tí ó ti bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́ sára tó bá jẹ́ òun ni kò ní pity anybody. Come on, people, you know she wouldn't pity anyone, so why pity one of our ambassadors? You don't have to, seriously. Ṣẹ́rí tó wẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ sí nǹkan burúkú ni I'm a pity sincerely, but ẹ ṣe àfọwọ́fà, right? Èyàn kì í sọ pé ẹ ṣe àfọwọ́fà ẹ wá máa ṣàánú mi. No, lè ṣàánú ẹ. I have to be sincere with you. Fokosere Ekwabu alias Shakurumagba. Now, look at this girl. Ìgbà tó bẹ́dẹ̀ ìgbà yẹn tó bẹ̀rẹ̀ sí ní jump sí story everybody. Òun gbèjà èèyàn, òun gbèjà ọ̀rẹ́ òun Bukky kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ó bẹ̀rẹ̀ prostitution empowerment here. Toggery empowerment here, tó pè ní women empowerment there. You know? She disguised to us a lot. She is full of deception. And she was able to penetrate a lot of people on social media. Meanwhile, gbogbo nǹkan tó ń ṣe lẹ́yìn kò yàtọ̀ sí wa olóṣó Allen Avenue. Gbogbo nǹkan tí yàn bá ṣe láyé yìí mo máa ń sọ fún yín, mọ̀ kí tẹ́ bá mú èmi sí ọba ní Àbíkẹ́ ó ti paná ṣùkú kọ́ ẹ̀wọ̀n nù máa ní mo dónú kí lẹ́ ṣe sí. Àbíkẹ́ ti dọ́lágbájá máa ní mo dónú kí lẹ́ wá fẹ́ ṣe tíṣẹ́ fẹ́ kú ni.
nígbà tí mo lójú wò gbogbo anything tí bá find fascinating tó bá tickle fancy me, of course I have to go after it if I want it, even though gbogbo ìtẹ́ sọ yẹn rumor lásán ni kò kún èmi. Àbíkẹ́ o ti dánmú ìwé Akíngbádé mà ní yes mo do kí lẹ máa ṣe sí. Àbíkẹ́ dún alájí kan bá ilé ẹ̀kọ́ mà níyẹn odò náà nìyẹn ṣe fẹ́ kú ni. Èmi ò ní bá yín jiyàn. Ẹ̀yin náà mo bọ́ ṣe máa handle situation. When you don't know how to manage a situation, tó mọ̀ pé ó ṣe gangan, tó bá máa bẹ́lí ẹ lórí ó máa ń bad gan. Náà wo nǹkan tó fi ọwọ́ ara ẹ̀ fà. Ní àwọn ètò ṣe gangan ni àwọn wa parọ́ mọ́ ẹ náà pé Fọláṣadé dọ́là gbogbo ẹni tá parọ́ tá sọ pé òṣì pẹ̀lú ní Manchester gbogbo wọn ni. Ìgbà tẹ́mi Àbíkẹ́ jáde ńjọ́ sí tí mo pe àwọn ọmọ yìí ní olè wọ́n nọ́ke. Ṣé rí ẹni tó bá súnmọ́ yàn jù bí ìyàwó ẹ, bí ọkọ ẹ, bí ọ̀rẹ́ ẹ, wọ́n láìtàláì àwọn ló gùdù jù. They are best at describing you, who you are and what you do behind the door. When you see two friends fighting, right, over a common case, you have to sit down like somebody that is full of intelligence and ask yourself. Like when I further my friend, a lot of people will sit down on Toba Lokolani. She knows what she's saying. They've been friends for ages. This is no matter of someone coming out to leak anybody's secret. Out of Oto Iramewa, one year Mario to Meji Shani, Meji Awambe, no matter what. Teba Trace said that. So now look at this girl. She went on messing herself all over social media. Ìwọ ló ń bọ́ síbi ló lẹ́nu ẹmu. Màá sá fún yín pé mo burú ju gbogbo yín lọ. Madam Laburu de, Alade Buru. Ìyáàfin Alade Buru of Manchester. Ìyáàfin Alade Togri of Manchester. Ìyáàfin Alade Moja Dagboru of Manchester. Ẹ wá ráyé yín lóde báyìí. Gbogbo ẹ̀yin ọmọ ewé láti orí la funky la fury. Olórí fake. Olórí àná tí ò ní lẹ̀kẹ̀ lọ́rùn tí kò ní ní ọwọ́ ni àṣírí yín ti ń tú. Ẹ̀yin òríṣẹ́ Ọlọ́run Àbíkẹ́ Adé bó ṣe tú wọn láṣìírí lójoojúmọ́. Ojoojúmọ́ ni àṣírí yín tú. Jẹ́jẹ́ yọ̀gọ̀ mi fẹ́ rí ojú àwọn ọmọ mi dáadáa. Ojoojúmọ́ ni àṣírí yín tú fún aráyé. Ìyáàfin olórí ibú Baltimore bóun náà ṣe bẹ̀rẹ̀ lélẹ̀ tó wá dá sí ọ̀rọ̀ tí ó kàn. Ìgbà tí Ọlọ́run máa yẹ̀yẹ́ là fún kì rí nǹkan tó ṣẹlẹ̀ sí ni. Àṣírí ẹ̀ tún tó pọ̀. Gbogbo nǹkan tó ń bò tó ń sá síwájú tó ń sá sẹ́yìn pé ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́. Ǹjẹ́ àwa kọ́ la wá dá ni? Àwa la dá. Ọ̀rọ̀ ọjọ́ sí tó ń sọ pé ẹ má sọ òun ò fẹ́ kí Ẹsábọ́ọ̀dù gbé ọ̀rọ̀ yìí síta o. Ẹ rí bó ṣe tú. Ọ̀rọ̀ yẹn kọ́ ni gbogbo wa wá ń jẹ ṣeré yìí. Gbogbo bó ṣe parọ́ mọ́ ọkọ lé tó parọ́ mọ́ ọba. Tó lọ́ba ní wọ́n lọ pààyàn òun rẹ́jẹ̀ lọ́wọ́ ọba ọdún àti bàlújẹ́ ọba olólórí. Ǹjẹ́ gbogbo ẹ̀kọ́ ló tún táwọn èèyàn wá fi ń ṣe yẹ̀yẹ́ tó wá dẹni ẹ̀tẹ̀. Ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ ṣọ́ra yín tẹ́ bá ń jà. You have to know when to stop when you're fighting. You have to know when to back off. If you don't learn when to back off, ó máa bounce lẹ́yìn lórí. I'm telling you. You can flag my video as many times as you wish. You can come in and comment and say gbogbo rí burúkú tó wùn yín. But trust me, Àbíkẹ́ Jagaban will always come back because I stand for the truth. I stand for the truth. I hate to lie. I hate to see my people being lied upon. Because tẹ́ bá ń ṣe orí burúkú tí ẹ ń ṣe, kì í mọ̀ pé àwọn tó ń wò yín wò yín. Yes, let the love emoji, let it override the red face. We don't care about your red faces. Mo máa sọ wípé bẹ́ẹ̀ bá gbé red wọlé orange lẹ máa fi gbé bọ́ta. Èmi ò rán ìyá yín ó ṣàárọ̀ kùtùkùtù. Now ẹ wo ọmọ Fọláṣadé yìí. Ẹkùn àgbò. Fàlílátù Ṣakúrú máa gba ọ̀pá yé jẹ́. Àwọn ẹbí apín okódó, ẹbí pínkódó, apín okódó. Ẹbí pínkódó ló yẹ kó máa pè yín. Bẹ́gbọ́n bá ń jẹ́ ń bẹ̀ àbúrò àmà jẹ́ ń bẹ̀. Oh, rí pé o ní ìtìjú rárá. Mistake tó kọ́kọ́ ṣe ní ayé, you've made a grand mistake if I have to tell you, girl. Òun ni kò gbé ọ̀rọ̀ ẹ lọ sọ fún Ẹsábọ́ọ̀dù, thinking she could rubbish that guy for you or silence him. I like Bolire a lot because he's someone of my own, character. No matter how shameful what you do is, always learn to stand for the truth. You might have been at fault. By the time okay, public, I might have overreacted because this girl was a fucking motherfucker. And I fucked her up big time too, my friend. I came out, I stood by it. Till tomorrow, I'm still standing by my word. I will not change any of the things I've said in the last 1 year.
Why? Because she messed up and I messed her up as well. Toro try like to mess me up. But I want to be away. One find it so difficult. Like to sort of tough one. I want to be away. All agent team should keep sharing this video. Share this video. Share with as many people as possible. I know it's early, but I'm sure a lot of my fans would love to have seen this. So please share with all your friends. Let it be on your wall as we are speaking. So as I was saying now, my focus share Owa baya reje, owa dasi ọ̀rọ̀ tí ó kún ẹ. Láti bẹ̀ lọ ǹjẹ́ mọ̀ pé àwọn ayé ń dìgì òun náà. Àṣẹ gbogbo ló ṣe women empowerment program. Ó kọ́kọ́ lọ kí bra kan mọ́lẹ̀ tán pè ní bí yìí. Ó bá yé bra yẹn jẹ́ tán torí yẹn ní ìyàwó ní ilé. Right. When the last time when she came to London, B.E. was supposed to come there with her, but she came to see B.E.'s friends, you know, to appease to me. And that was how I got to know about B.E. She personally asked me, "Hey, Joshua, me baby, B.E. to support mo shemo." And the reason why I refused to listen to her to B.E. then was I learned that B.E. had the wife in the house. He is married. Why would I go and beg a married man for her? So I told her, "Yo, kindati ro be yen mo ni mo ti gbo, mo de show her aside. Trust me, because you know she lies a lot. But me ma so toto." Me too, funky yẹn attention me one bit, you know, because ọmọ náà irọ́ ba yé ẹ̀jẹ̀. Ìyẹn ọmọ foko ṣeré ẹpọn àgbò alias Ṣakuru magba ẹlẹ́sẹ̀ bọ́ra. Ọmọ olórí ẹbí àwọn apín okodo ní ìlú Sango àbí wo lápè ìlú yìí. Ọlọ́ yẹ kó fi ọwọ́ bojú ẹ kó bú sẹ́kún kan ní kí ló ń pa ẹlẹ́kún kó ló ti finish ara ẹ̀. Just like the first time when you came out and you realized you make a big mistake, I expected you to desist, to refrain from such act on social media. But then you decided to keep going on and on and on. And look at where it ended you. And I'm sure it's not finished yet because a lot of people are still knocking on our door to give us more information about your life, about you. And I swear to God, I'm going to treat it. Trust me. I will treat it. No matter how bad it is, I Tolu Lokpa will treat it. Trust me. Abika treat it. Omo mi Polodia treat it. This is what I do. I am a blogger. Right? I am a human rights activist. So whatever it is that has got to do with Nigerians abroad, my people abroad, whether news, rumor, or whatever, if they consult me, if they patronize me, I will definitely bring it to the public's hearing. That is me. So sorry, girl, that we did not take permission from you. We already got permission from Bolly Ray. Right? So let it sink into your brain. We're going to treat it. So now, people, ìgbà tí ọmọ yìí wá ṣe játijàti mi ò bá bẹ bí yìí o torí mi ò mọ bí yìí rí lọ títí aside pé ó jẹ́ ọ̀rẹ́ fáwọn ẹ̀gbọ́n tó jẹ́ àwọn ẹ̀gbọ́n sí èmi. Right now ìyẹn ti lọ bẹ́ẹ̀ ọmọ yìí wá sọ fún wa pé òun lọ Nàìjíríà òun fẹ́ lọ ṣe women empowerment. Women empower olóṣó, women empower tọ́gìrì, empower prostitution. Ọlọ́run ṣáà máa ṣọ́ wa. So people now, ọmọ yìí lọ sí Èkó. A rí ìgbà tó kọ́kọ́ post photo India. Mọ̀ pé ó ti wọ one chance lórí Facebook ni ó ti kó sí one chance. Àwọn ọmọ mi wọ́n ń ṣáṣẹ́ o. Wọ́n fi ṣáṣẹ́ wọ́n gbé láti odidi London. Wèrè wọ mọ́tò ó di ìlú India. Ní ìlú àwọn Hindu. Oko Hindu màmá nù. Bolly Ray orúkọ yẹn gan jẹ́ orúkọ India. Wọ́n ti convert ẹ̀ láti orúkọ Yorùbá wọ́n sọ di Bolly Ray Romantic àṣà. Ọlọ́run. Bolly Rajiun Jima, Bolly Rajiun Òpin oko fún àwọn ẹbí tí oko ń jẹ ní ìyà Ọlọ́run ọmọ ní bọ̀bọ̀ yẹn. I don't see anything wrong in what that guy has done. People, I don't know what you guys feel, but this is what I think. When you're a loose lady, I've always told my girls, my friends, Emi wa blood. When a lady is too loose, when your punani does not have control, ọkùnrin kan do yín pa, kan do ya yín pa, kí ló kàn mí. Ọmọbìnrin tí ẹ bá ti mọ ara pamọ́ tí ẹ mọ kó tí ò yẹ kẹ́ do. Dido ni òbò bí mo ṣe sọ, mi ò fi parọ́. When I went to Nigeria, a lot of people they still call me alias Dido Lobo, and I say yes, I'm glad to answer that. Dido ni. O lè jọkọ lé ẹ londo, o lè jara àtàbọ̀ kí ló ń ṣe fún? Ṣé òbò jẹ́ nídù tẹ́ fẹ́ fi ránṣọ ni? Àbò jẹ́ kíni?
ọkọ ẹni òbó ẹ wà fún kó máa do bó bá dé jẹ́ partner náà ni àmọ́ wo tó bá ti wá sọ pé yẹn ó lọ kọjá ìyá rẹ̀ wá ní kó máa nà wọ́n wo bá gbọ́ màálù ìlú yín abẹ́ màálù aṣọ yín aṣọ yín àyà wọ́n faṣọ gbogbo etí ajé of the circle bíbẹ́ ni lọ́wọ́ bọ́lérè ọmọ ni ọlọ́ I too like the guy oh boy you be sharp shooter oh bí ìyá Ṣadé gan bá gbélé kó rọ́kó sóbù arúgbó kòkan èmi òun lélẹ́yìí tí arúgbó bó bá tẹ́lẹ̀ rọ́ sí ọmọ ní èmi láìkẹ́ bó ṣe ṣe yẹn because now people let's be sincere you just got a boyfriend a cool handsome dude like that boy and you decided to leave him behind with your sister. There are things you don't do, people. Women, wake up. There are things you don't do. This girl has got hidden agenda. She's been fornicating about, she's been sleeping around herself. So ibi tí o ti ráyè ọkọ tó gbé sílé, báwo ló ṣe máa mọ̀ gbà tó máa bá àbúrò ẹ̀ sùn? I am telling you, báwo ló ṣe fẹ́ mọ̀? O lè mọ̀. Wọ́n ní tí kọ́kọ́ bá fẹ́ ni fẹ́rẹ́fẹ́ wọ́n ní àkìnjorí màdò. Ìwọ ọmọ kan ti gbégbóná. Ọmọ náà ló bílẹ̀ tí wọ́n gbọ́mọ ní ọwọ́ ẹ̀. I'm telling you, let's be sincere. She has a child, right? That the father refused to take with him for some reasons. We're still bringing that one. I don't care. I upload our life history every now and then. All of them. For you to have a child that you're not all alone, and you are not trying for another relationship, and you still cannot apply your senses, your medulla oblongata cannot be well resetted. Or to worry young boy, a cool dude like that boy, Bolivay. Come on, people, did you not hear the guy's story? He worked for them. He exhausted his energy. He let down his pride to take care of Folashade's aged mom. The mom was sick, pooing, messing on herself. I guess his old age. But the guy was there to take care of his fiance's mom. Come on. Ọkùnrin mélòó ló lè ṣerú ẹ̀? Ẹ jẹ́ ká sọ tòótọ́. Ọkọ lé yín tẹ́ fẹ́ tẹ́ ti bímọ fún mélòó lérò pé máa gbé lọ sí Nàìjíríà pé wọ́n ní mọ́mì mi sick, wọ́n ti ń yàgbẹ́ sára ló fẹ́ lọ gbọ́ngbẹ́ ìyá ìyàwó ẹ̀. He loved her. He has displayed that he loved her. You can tell from the way the guy was talking yesterday that he loved her. How else could you have loved a man, people? A woman? How else would you have believed, or how else would the guy have proven to you that he loved you more than that? Any man that is taking care of your parents, any man that is taking care of your parents, going to check on the wife's parents, on the fiancé, on the partner's parents, to the extent of washing her when she messes on herself. Come on. That is pure love. The guy loves her. But ojú ọmọ yóò gbé ibì kan. Ẹ jọ̀ọ́ o, ọmọ tán lọ rọ́kọ́ sóbù ẹ̀, ọmọ 21 years. Ọmọ tán sọ pé gọ́ọ̀pà ni ọmọ tán pè ní gọ́ọ̀pà. Wọ̀ àwọn tán máa ń gbókó mi. Tápẹ́ tán bá rí okó bíi 40 wọ́n á gbége òun lọ́mọ 21 years. Ọmọ tẹ́ pé bẹ́ẹ̀bò ló yẹ kó máa pè bí tẹ̀gbọ́n ẹ̀, òbú ẹ̀ ti bẹ́, ó ti slack. No, let's be sincere. Ọmọ tí bọ́ọ̀lì rẹ̀ yẹn okó burúkú máa wà lọ́wọ́ ẹ̀ mo wà sọ́rí láti sọ. Èèyàn rí bẹ́ẹ̀ yẹn. Ó rọ́kọ́ sí díẹ̀ òbú ẹ̀ ò fàya ó ya nídìí. The girl did not have tear. Wọ́n lọ report lọ pé ẹ̀jẹ̀ ló ń ya nídìí ẹ̀ yìí o. Ó gba okó yẹn débi pé ó ní oyún, right? Ó ní oyún kìíní fún ọkọ ẹ̀gbọ́n ẹ̀. Ó ní oyún kejì fún ọkọ ẹ̀gbọ́n ẹ̀. Wọ́n lọ ń yọ ẹ wá ní wọ́n rèpù ẹ̀. Olóṣì wọ́n ti ń jápọ̀ nínú àwọn jápọ̀ sínà lọ́kùnrin ẹbí Ṣadé láti age 10. Just like ẹ̀gbọ́n ẹ̀ náà ṣe jápọ̀ sínà kékeré okó. Ẹkùn àgbòfà lílátù ṣàkúrú máa gba olè gbéwìrì ẹ̀yìn ọ̀rẹ́ ẹ̀yìn Brumpamu of Manchester ìwájọ́ wà ló ń jẹ́ ọ̀rẹ́jọ́rẹ́ àǹtẹ́bókè àwọn ọlẹ́sẹ̀fẹ̀ àǹtẹ́bókè orí bí ti jápajàpa tó láǹdí ẹ sí lórí social media. I ain't got no chills for people like you. No, I can't pity you. Pity you for what? Am I crazy? You deliberately mess your life up. You mess yourself big time. Ẹ wò mí sì ti máa fẹ́ fọkàn sí i tí máa ní pé ọkọ wù mí fẹ́ o tí n bá lọ anybody lórí social media problem ti tèmi nìyẹn tó bá lọ ṣe kí ni tó bá jáṣẹ́ mọ́ mi lọ́wọ́ tí n bá tó bá jọṣẹ́ ẹ ní pé tí ihò ẹ kú rí pé bọ̀bọ̀ yìí àbẹ́ rí pé báyẹn kẹ́yìn náà tó lọ fẹ́ and I will be solely answerable to whatever the outcome of the relationship is. She is a full-grown adult. A grown adult
You deliberately left your country of residence for India to look for a guy. And now you took the guy back home with the intention of bringing him back to London to live with you. And all you could do is leave that young man in the house with your niece, your cousin, whatever she is to you, a 21-year-old girl in the house alone. Are you crazy, girl? Oh, Yahweh ni. Yeah, Shabilo mabayi eje. Did you hear what the man's sister said yesterday? Only tebari biti iya fola shadengbe. Because when they come on social media and they're like, I am very rich. Eba was software about because of mother of the business mogul. Business mogul, just see a mother is dying in poverty in Nigeria. She needs to take very good care of her mom. She needs to give her family her attention. She needs to stop this madness she's going about on social media. Seriously. Here comes a story. Emi oni ya mi oni baba ti mo pa mo orukan ni mi be babu mi e ma try gan eni to ma bu mi nu yen ma ni láti lọ sínú kòtò ẹ lọ wo bí ìyá mi àti bàbá mi ṣe wà nú kòtò ẹ wá padà wá bá mi tẹ́ bá dorun tán ẹ wá kọ lẹ́tà sáyé pé Àbíkẹ́ o ó dà pé màmá ẹ ò tí rí se mo jẹ ma ya be nbe ma ni ìjọba àwọn ọmọdọ̀ fún lọ́run be ko ma ro se mo fún ko ro yan fún ìwọ náà kò dẹ̀ jókòó sọ́run yẹn irú iṣẹ́ tí mo fẹ́ rán yín nìyẹn àmọ́ èyí tẹ́ sì ní òbí láyé. How are you taking care of your parents? How much impact have you got in their lives? Ẹ ká tọ́jú àwọn òbí wa. Gbogbo wa tó máa lọ dá sọ̀rọ̀ lọ́rọ̀ lórí social media tó máa dùn mọ́ ẹlẹ́nu. Tẹ́ pé gbogbo ọ̀rọ̀ lọ́rọ̀ lórí social media ẹnu ẹ ló ti máa dùn. Wọ́n ní kó wo ẹ̀yìn ẹ wò. Ṣóyè yín. Wo ẹ̀yìn ẹ wò. Ọmọdé tó sọ pé di àgbà run ní kó rántí pé àwọn ọmọ lẹ́yìn òun náà wọ́n wò di òun lọ̀rọ̀ foko Ṣadé yẹn. She's been going from wall to wall. Ọ̀rọ̀ lè lọ láre àti lọ bá wọn jà páká wọ́n bú òun wọ́n sọ̀rọ̀ sóhun òun ò ní gbà wọ́n ti sọ̀rọ̀ sóhun ta ni ẹ ta ló jámọ́ ìwọ náà dà tọ́rọ̀ lè lọ láre àìmọye ọ̀rọ̀ ló ń lọ láre mi Àbíkẹ́ irú oníwárápá tẹ gbé jáde ẹ rí pé mo ṣe bẹ́ẹ̀ ni pé mi ìran ìyá wọn tó kún bá ṣàbílẹ̀ mi Àbíkẹ́ jáde fún mi ìran gbogbo àwọn òṣìpẹ̀rẹ̀ yẹn kò sí nǹkan tó máa sọ tẹ́mi Àbíkẹ́ máa ń budge I don't even care you know I can't be bothered I'm not half for them. Mo rí pé wọ́n fún oníwárápá ní script ní kó máa kà script tí ó dùn kò lè act fíìmù náà tí bó ṣe ń ṣe bí oníwárápá ó máa padà lọlé wọn lọ gba medication ìwọ Fọláṣadé náà tí jẹ́sẹ̀ ó yẹ kó jókòó kó ronú ara ẹ̀ pé kí ló gbé ẹ wọnú gbogbo mẹ́sì social media yìí your case would have been so better it would have been well hidden and well managed if only you did not participate in the mess that is going on social media. You did not just participate, but you played an ugly role by delving into what does not concern you in the first place. Kokun rara ọ̀rọ̀ tó wá dá sí kokun ẹ ní orí social media. Ó wá ṣe tó be mo Dọ̀kásì ọmọ mi. Ó wá Dọ̀kásì lọlé ó wá lọlé ó mọ̀ kọrọ ẹ ṣì máa jáde bá gbogbo bá èmi be se mi jẹ́ kó mọ̀ ke mo nkuku story ẹ. Gba tí mo kuku ẹ tán ni mo gbélé Dọ̀kásì lọ́wọ́ pé ya go and treat that case because I trust your judgment. I trust her instinct. I know she will do it even better than I can. I let it go. You know what I mean? So now, people, ẹjọ́ torí Ọlọ́run, ẹ̀yin náà ẹ dá. Ẹ má parọ́. Ogun ẹ̀yin obìnrin tẹ́ bá máa ọkọ tá ń fẹ́ sílé, ó ń dùn ọmọ ọ̀dọ̀ wa, tẹ́ bá fẹ́ ká sọ tòótọ́. Ọkọ tá fẹ́ sílé, ọkọ obìnrin tá fẹ́ sílé ńgbà mí. Ọkọ ó ń dùn ọmọ ọ̀dọ̀ wa obìnrin. Àti níbi tí obìnrin náà ti ń dùn ọmọ ọ̀dọ̀ wọn ọkùnrin. Àti níbi tí ọkọ ti ń dùn ọ̀rẹ́ ìyàwó ẹ̀ àti níbi tí ọkọ tó ti ń dùn àbúrò ìyàwó ẹ̀ come on you guys should stop crucifying this guy stop crucifying him he's a young man that was asked to come back to Nigeria to live with his parents. How come the lady has been going about left the guy alone with our 21-year-old niece in the house and you think that is safe? For her to have left her niece and for her to have confided in her niece that she's been going about sleeping about, I am sure the Fọláṣadé must have known that the niece is loose as well. People, let's be sincere. Let's be. I am a blunt person. I'm going to tell you my sincere opinion, how I feel over this issue. Timba ni cousin, timba ni niece, timba ni àbúrò, timba mọ̀ pé ó yàn dí. Ọmọ mi yìí ó yàn dí gan mo ti mọ ru wa tó léwu. Wallahi ta lai small be like mi ní gbé sí ẹ̀gbẹ́ ọkọ mi, ó ṣe jẹ́ cousin mi yẹn. Tẹ́ bá
ní àbúrò àìmọye àwọn àbúrò èèyàn tó yàn dí tó bá mọ̀ pé àbúrò ẹ̀ yóò máa lùsù o ẹ jẹ́ ká gbàgbé ká máa sọ pé ẹbí kẹ́bí ọ̀rọ̀ ẹbí kẹ́bí kọ́ lélẹ̀ tó bá ti ní àbúrò tó máa ń báwí láti kékeré ibo ló ti ń bọ̀ ó tún ti lọ ṣe yàmàyàmà ṣérù yẹn ló máa gbé sí ẹ̀gbẹ́ ọkọ ẹ̀ ẹjọ́ nǹkan máa ń ṣẹlẹ̀ láyé yìí ẹ̀yin obìnrin àbúrò mi náà mọ̀ ìyá mi ni kò lè dú ọkọ mi ẹ lọ tún dànù ẹ̀yin ò gbogbo sórí ta gbọ́ lọ́dọ̀ kí lórúkọ lady tó máa ń present ọ̀rọ̀ yìí tọ́ni woman kan àbúrò ẹ̀ gbé ọkọ ẹ̀ kúrò láti London ó lọ bímọ fọ́kọ ẹ̀gbọ́n ẹ̀ ní Germany ẹjọ́ ṣe ẹ̀gbọ́n ni ọmọ ìyá ọmọ bàbá ni ẹ̀gbọ́n yẹn ló mú wọ́ bí o. Now Fọláṣadé ò tí fẹ́ bọ̀bọ̀ yìí they are not even married yet and then you decided to leave the young man in the house bọ̀bọ̀ yẹn a máa lè kó náà ọlọ́run má ṣe é ní kinní náà kò wá important ó ń lè kó àbọ̀lire ajílẹ̀kọ́ ọmọ mi chief koboko wàá gbà yìí ọmọ ní ẹ ọmọ tó ń lè kó ó jí láàárọ̀ wo kó obìnrin tó gbé òun wá látẹ̀kọ́ dà oko ló ń lè yìí kí láwa ti bọ̀ oko kù nìkan méjì tó ń jẹ ju púsì yìí náà lọ ó dẹ̀ rí pé àbúrò tí ń gbé súnmọ́ òun ó ń gbé súnmọ́ òun àbúrò ìyàwó ẹ̀ ń gbé súnmọ́ kò dẹ̀ sí ìyàwó ń bẹ̀ wọ́n ní ọkọ ò sí nílé wọ́n ní ìyàwó kàtìkè wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dọwọ́ àbúrò ọkọ ọkọ ò sí nílé ìyàwó kàtìkè àní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó alódọwọ́ àbúrò ọkọ Orlando tó kọrin yẹn ṣe rò pé orí àwọn tó máa ń kọrin òpé ni tí n bá jókòó ti orin K1 tí n bá ń gbọ́ báyìí ọpọlọ ni mò ń mú bẹ̀ tí n bá jókòó ti orí àwọn alájí àgbà ọpọlọ ni mò ń mú bẹ̀ àwọn nǹkan kan wà láyé ìtẹ́ pé ó yẹ ká máa sọ tòótọ́ fúnra wa come on ọkọ ò sí nílé àbúrò ìyàwó ń wọ níkà ó ń wọ bomb shot láàrin ilé nígbà tí ẹ̀gbọ́n ò sí nílé ẹ wá ní kán má kobo bí Bọ́lírè ò bá kobo wà láì ọmọ àlè ní Bọ́lírè mi láìkì bó ṣe kobo at least nísìnyí ẹni tó bá máa fẹ́ fọkọ́ ṣe rí ẹkùn àgbò wàá mọ̀ pé ó máa lọ double dick ara ẹ̀ up ni double dick ó kó ẹ ò bá yí tó wáyà lọ sí gym wá lọ gym up wájẹ́ kókó yẹn yìí tó ló ti mọ̀ pé èyàn ẹyọ kankan ló máa sáàbù nú ẹbí wọn máa ń pín okódó ni ẹbí pín kódó ẹ bá mi kọ́ síta àwọn ẹbí pín kódó pín okódó ọmọ náà lanu ń sọ̀rọ̀ arìndìkà ayé yín Bọ́lírè tó bá fi ọlọ́pàá wá gbé èmi Àbíkẹ́ Jagaban máa jẹ́ kó mọ mi tí mo léyàn dé wọ́n á ṣí ẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan ọmọ yẹn ó lè òun ló máa dẹni tó máa láǹdì sẹ́wọ̀n gbẹ̀yìn mi ni mo sọ bẹ́ẹ̀ mo promise ẹlẹ́yọ̀ kan yẹn call on me call me Àbíkẹ́ Jagaban if you have any problem in Nigeria if they ever attempt to sue you to court or to arrest you call me we will rise up for you on AJ show you haven't done anything wrong it was only human. You don't leave your young man, the man you're not married with, your boyfriend in the house, with your 21-year-old niece. Come on, girls. There are things you don't do. And when you do it, you should be ready to bear the consequence alone. Right? Eye kama poti le pi. E ma poti le ki kankan mo gbogbo yin ten sọ̀rọ̀ lana. E boda nǹkan tẹ́ ṣe ò dá ẹjọ́ kí ni boda ṣe tí ò dá. Mo máa sọ fún yín this is not church. You don't bring all those your religious critics or whatever into my own team on this show. It's not welcomed. We are realists here. We are realists. We say it the way we feel. Ẹ má gbé gbogbo kíní church àti mosque yín wá dé bí báyìí. Ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ ká wà realistic here. How can you live? Mo ń bi yín láti ẹ̀kọ́ ẹjọ́ ṣó possible ni. Bọ́lírè ọmọ mi sharpshooter sniper ọ̀làlá Mr. Pínkó. Ó pín oko fẹ́ bí àwọn pín kódó wọ́n oko ẹyọ kan wọ́n á pín láàrin àwọn bíi mẹ́fà wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe nù ran wọn bẹ́ẹ̀ ni mo sọ tó bá fẹ́ kẹ́ jẹ́ kó kẹ́ bárúgbó lé wọ́n bá la ìdílé rọ oko sí díẹ̀ yes Ọlọ́run ló ní pé títí ẹ máa jẹ bẹ́ẹ̀ yẹn ó ta tẹ́tẹ́ ó ta paddy power Ọlọ́run dédé pèsè òbò mẹ́ta lọ́kọ́ fún ẹ láàrin inú ilé kan náà ó wá lónìí ọmọ wàá bínú spread ọmọ anybody pẹ̀lú prick ni you supply them round kokun ẹ ò tí fi ọmọ ibi meanwhile people one fact I would like you to acknowledge here and to notice is that the lady her niece actually confessed all her hidden runs to the guy àbúrò ẹ̀ yìí ló sọ fún bàbá yìí pé ó máa lọ ń dóko kiri ni pé gbogbo ìgbà tó bá ti filẹ̀ wọ́n lọ ń rọ sí ẹ nídìí ní káàkiri. How do you expect the guy to trust you? Of course, ọkùnrin ni now. Àbúrò ẹ̀ ti sell her house. She knows you so well like the back of her hand.
òun ló lè jẹ́wọ́ fún ibi tó ń lọ pé mo lọ Àbújá lé ni wọ́n lọ ṣe mí yàmàyàmà o mo lọ síbi báyìí ọmọ yẹn fẹ́ràn ọkọ ẹ̀ ó ní oyún fún ẹni tó fẹ́fẹ́ ó wá jẹ́wọ́ gbogbo ìrìn ẹsẹ̀ pé bá ṣe ń sọ yìí bọ̀dá Bọ́lá tí bá ní mo lálẹ́ fún yín tẹ́ bá lè ṣe ẹ kò mísì àsìkò yìí ni tó bá ń gbá unforgettable that's what she is Bọ́lá gan ò lè gbàgbé àsìkò tí ọmọ yẹn tẹ́ láńbébé lẹ̀ ó jẹ́rìí ọmọ mi ó yà rọ́kọ́ sórí láńbébé ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ọmọ èjè ọ̀rọ̀ yìí náà ni nǹkan ẹ má bínú o ẹ̀yin tèmi òfófó ló bá dé ẹ̀yin obìnrin ẹ máa ro orí yín ẹlòmínú yín á máa travel ẹ wá máa wá childminder ẹ bá rí childminder gbogbo òdì àga tó yìí ọyàn àpọ̀ tó yìí childminder tó máa fáyìn tó máa lé ẹ wá ní wá bá mi mind ọmọ mo fẹ́ lọ Nàìjíríà ó ń pẹ́ kọ́kọ́ tó rọ́kọ́ sí ndì kó tó dé lóyún ẹ lọ gbá wọn jẹjẹ kú rẹ́dí tí gbogbo òdì wọn ti wọ́ tẹ́sẹ̀ wọn ti wọ́ ẹ máa lọ gbá àwọn ọmọ tó máa tíkù fáǹsì ọkọ yín tó dẹ̀ sí mọ̀ pọ́pọ́ ẹ láìkì ọmú ó wá lọ wá àwọn ọmọ mi ọlọ́mú mẹ́ta ọlọ́mú kínní ẹ lọ gbé mi síbẹ̀ àwọn mú oko wọn máa pọ́n kó báyìí lójú childminder ẹ wá ní kí childminder kó má mú dópọ́nlá lọ́wọ́ kan ni ó la nìyẹn ó gbé sáwọn childminder tí a bá bá ẹ máa lórí yín women kò ṣe pé tó bá délé bẹ́ẹ̀ lọ́wọ́ máa sunkún kiri ẹ gbà wá no there are things you don't do seriously bí ṣe wà yìí mi ò lè fọkọ sílé kí n lọ gba ọmọ ọ̀dọ̀ tọmọdé mo sorry mi fẹ́ obìnrin ọkùnrin tí bá máa gbàgbọ́ kò ṣe tó máa fi máa rí pé ọmọ mi ti dàgbà kí n tó lọ gbọ́ ọkùnrin kò ṣe tó máa fi káròdí pẹ̀lú àwọn ọmọ mi ẹjọ́ kò lè ṣe tó máa tún mú fùrọ̀ ọmọ mi tá máa rọ́kọ̀ sí láti ẹ̀yìn ọmọkùnrin gbogbo nǹkan láyé yẹ jẹ́ ká máa rorí ká tó ṣe ó mọ̀ọ́mọ̀ fi ọwọ́ rẹ̀ gbé àbúrò ẹ̀ 21-year-old and tell me you have not even settled down ẹ ti mú bọ̀bọ̀ yẹ ti mú gbogbo àjàgánú ẹbí yín ẹ ti fi kọ́lẹ́jì kà lọ́tún lọ́sìn ó ń gbọ́gbẹ́ ìyá ẹ ó ń tọ́jú ìyá ẹ àbúrò ẹ tún fi òbò ó fi suffocate ẹ mọ́nú yàrá ẹ wá ní kó má do how many bedroom lẹ́gbàá o àǹtí àbúrò ẹ mú òbò ó fi suffocate ọmọ ọlọ́mọ orí kó má do kò ní dókínì wàláì bó bá do ká yé ọbọ́lá ò ní dókínì bó bá tún gbé wá tuntun dó sọ pé àbíkẹ́ni kò tún redoing you know those redoing things do another redoing session with the niece if she ever comes out again after you do it. What the fuck? I mean, what the motherfucking fuck is that? Why wouldn't he do it? He needs to do it, people. If you cannot borrow yourself some common sense, you don't know that this guy you have just met, you've not even dated him for 2 years, and next thing you brought in your 21-year-old niece, a lady, into the house, and you let your niece there, and you went back to London, and you expect to look at the girl and take off his eyes every morning, when the girl is apparently seducing him. He will do it, people. Kò sí nǹkan tójú òrírí ẹ má castigate bọ̀bọ̀ yẹn ọkọlé ọlọ́kọlé ń dóyàn ó ń dó àbúrò ìyàwó ẹ̀ ìyàwó lé ń dó àbúrò ọkọ ẹ̀ especially lóyìnbó táwa wà yẹn tẹ́ bá wà ní Nàìjíríà ẹ gbàgbé òṣì bó ṣe ṣẹlẹ̀ àwọn ọmọ mi máa ń cross forking wọ́n á cross fork anyhow á tẹ̀sí ẹ̀gbọ́n tó bá rí pé ẹ̀gbọ́n yẹn ò dùn mọ́ wà á tún tẹ̀sí àbúrò tó bá loose tí ìyá wọn gan àti níbi tí wọ́n ti ń dó ìyá àtọmọ gan rí bí ìyá wọn gan bá loose wà á tún tẹ̀ sójú ẹ̀ fún ìyá wọn náà wà á kà sára irú ẹbí bẹ́ẹ̀ tí mọ̀ pé ọkọ yẹn máa sá lọ gbẹ̀yìn Làfúnkì náà lè ṣerú orí burúkú Làfúnkì actually ṣe something like this so ṣe rí gbogbo wọn tó bá lọ sá sí abẹ́ Esabod wọ́n fẹ́ kọ́ Esabod bu àwọn láṣìírí ni ìyá olórí burúkú tó máa ń condone shit ìyá yẹn ò ní bá wọn sọ tòótọ́ ọ̀rọ̀ ìgbà tóun deliberately lọ gbé story ẹ̀ fún Esabod ẹ wo ibi tí láìfẹ́ já sí ọ̀rọ̀ tó ní pé kí bàbá má gbọ́ bàbá ló máa parí ẹ̀ èmi àbí kí ọmọ ayé gbogbo ojú mi méjèèjì àṣà ló bá dòwò pọ̀ máa gbọ́ ọmọ ìdí ọmọ anybody yín lọ Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ tí n bá dákẹ́ yín ni mò ń ṣọ́ tí n bá sọ̀rọ̀ náà mo tún ṣọ́ yín bí ṣe ń wò yìí ìsẹ̀yìn ni mò ń ṣọ́ tójú tí ìyẹ̀wọ́ lòun làparò fi ríran gàrà èmi ò jí sòrú èmi ò rún ẹ àánú ẹ ò ṣe mí one bit tí òbó bá tún wà vacant inú ẹbí yín tọ́lọ́run bá gba bọ́lá láàyè kó do dídó ni dídó ló bó dídó ló Ọlọ́run ẹ̀yin ọmọ mi mo like àwọn boys bàjẹ́ obìnrin tá bá lose obìnrin tó bá ti lose tẹ́ bá ti ní control over oko ìranù lè máa end up láti do I'm telling you I am not a saint o mo bad gan ẹ mọ̀ mi pé mo bad gan pé èmi àbí kí òun lọ bá wọn dókò dọ̀tí oko ẹlẹ́yà Ọlọ́run ẹlẹ́dàá mi ò ní jẹ́ ń lọ ṣe ibi tẹ́ bá rí ibi tí bá ti lọ dókò bẹ́ẹ̀ mo ti fẹ́ lọ fọkàn ń bẹ̀
ó dẹ̀ máa ń show fún mi gan àfẹ́ tí ó bá wọ́n mi ṣe wàláì. There are things you don't do. One night stand the man wa tó máa dùn mọ́ ẹ bá jọ ṣọ̀kí ara yín bẹ́ẹ̀ tí máa mọ̀ pé kálukú jọ ń lọ ni. But whereby you have commitment, you intend to marry this guy. How dare you take such chance? Oh, I feel play innocent after you slept with his own brother. Are you crazy, girl? Come on. This is game of the big boys. Game of the big minds. You hit me when I hit you twice, go. So what's the big deal? You slept with his cousin and he slept with your own niece. What the fucking fuck is wrong with your motherfucking head, idiot? Man, you don't give multiple fuck about it. It's gone. It's because you're a fucking bitch. That's why you want to tie the guy down. Situation I really feel for the old woman. Law of karma, wagbayi, mommy, olumeyo. Law of karma ni. Ẹ̀yin máa lọ káàkiri ẹgbẹ́ ẹjọ́ ẹlẹ́jọ́ ìyá yín sọ pé òun nísìn wọ́n ti ń dú àwọn ọmọ ìyá yín ní ìdòkúdò. Wọ́n ṣe ń dó búkì náà kan ba yẹ̀gẹ́ ní ẹ̀ tí yóò fi rí bàbá oní búrẹ́dì fẹ́. Ẹ̀sìn yìí pọ̀ jù. Tó bá dá gbogbo ara Manchester sílẹ̀ nínú 100% tẹ́ bá rí 5% tó like Bukky Jesse sincerely ó ṣoògùn sí ni. She is so unlikable. Story is everywhere and there you are. Ẹ lọ máa gbé gbogbo eléyìí ẹ gbé tọ̀hún sórí route Nkechi ẹ máa sọ ta ló rán òkú èèyàn ní Nkechi yín. Nkechi yín ò lè survive without picture mi àbí kẹ́ńbẹ̀ lójúmọ́. Ó rí pé mi rán yín ni. Mi mọ̀ bóyá ti exist. Ọlọ́run, I will always stand for the truth. I will always stand for the truth. Mo ní má bá yín pọ́tì lẹ́kín tẹ́ bá ṣe wèrèwèrè má ṣe yín. I will always stand for the truth because nǹkan tẹ́ ń ṣe ò dáa. You need somebody to put you right. Ìgbà tó mọ wèrè fọ́kọ́ ṣe rí ẹkùn àgbò tó ń bọ́ káàkiri. Olólè dọ̀kásì. Ẹ bá ti rò ń gbà tó lọ ṣe. It is my punani. It is my punani. Ẹ ti mọ̀ pé ó ti ṣorí burúkú kan. Mo wá sọ fún àwọn èèyàn gbà. Ìgbà yẹn ni mo ti ń follow case ẹ̀ láti Nàìjíríà. Ni mo ti ń trace nǹkan tó ń bá ìtẹ̀. Mo ń trace nǹkan tó ń bá ìtẹ̀. I was telling her big time. I want to get to the root of that. It is my punani. Even though I refused to come out to respond back to her. I knew I was going to get to the, root of all this problem. I will get to the root of it. It is my fucking punani. Oh, come on, girl. Your punani was well served by that nigga. And he also served that of your fucking loose niece. Good for you. Tabari punani to tu wa vacant inu ebi yin tu gbe jade mo jeli omo mi bolire sharp shooter. Tesoju e fun yin pa. Taba ṣetán wa ba wa ìyàwó ọmọ gidi ọmọ lálùbáríkà la ma fi ta lọ́rẹ lórí ejeso wallahi lokole. Èmi Àbíkẹ́ ma fún Bolire ni ìyàwó tó ma bá dalẹ́ dọjọ́ alẹ́. Èpè ò lè ràn. You said the guy is not good. You cut off with him. How come you keep calling him over and over again after you two have separated? He slept with your niece. Why did you call him back again? Because he mentioned it that you kept calling him again and again. Òun bẹ̀rẹ̀ pé kí ló tún pè òun fún lẹ́yìn gbogbo èpè tó ti ṣẹ́ fóun. Oko bọ̀bọ̀ yẹn dùn mọ́ ẹ. Oko ẹ̀yí bobo ó lè get over it. I am sure that if the guy had not left you, you would have agreed to marry him despite the fact that he has slept with that your motherfucking loser of a niece. Yes, you would have managed him like that. Nita, tó bá jẹ́ pé ọmọ yìí orí ayé fẹ́ bọ̀bọ̀ yẹn ni ó máa fọwọ́ bò jẹ bẹ́ẹ̀ ni. Bolire Mr. Ọ̀gẹ̀dẹ̀ túsí wàá gba èèyàn yìí ní ẹ̀ǹtì ẹ̀. Obìnrin tó bá ti lùsì mo máa ń sọ fún ọkọ mi. Tí n bá ní ọkọ, tí n bá ní boyfriend, tí mo mọ̀ pé yes, ó fẹ́ràn obìnrin. Tí ò bá ti lọ gbé súnmọ́ àwọn ọ̀rẹ́ mi, tó bá jẹ́ pé ọ̀rẹ́ mi ló wá gbé súnmọ́ máa bẹ ọkọ mi pé jọ̀ọ́ bá mi dò tó bá bá mi dò ó máa dùn mí. Ọ̀rẹ́ mi ń gbé súnmọ́ ẹjọ́ bá mi dò. Torí tó bá bá mi dò ní yìí bẹ̀. Tó bá dò tán ojú àtọ̀rẹ́ mi àwa lè lọ dànù. Àwa take over ọkọ mi. Yes, obo e lose ni ó gbé wá. Ó gbé tọkọ mi ẹjọ́ kára yín mọ́kàn náà ó dẹ̀ tú sí fún ẹ kò kan èmi Àbíkẹ́. Ọkọ tèmi ṣe nítorí mi ò ní fàyè lẹ̀ tó máa fi gbà mí lọ́kọ kò ní possible. But tí obìnrin bá lose tó lọ ń gbé súnmọ́ ọkọ ọ̀rẹ́ ọkọ ẹ̀gbọ́n ẹ ó máa do any they will go back to where their heart belongs. Tó bá jẹ́ pé bọ̀bọ́ yìí ó sì nífẹ̀ẹ́ Ṣadé ni he would have
you know, gone a million miles to get her back. But Baba ain't got to the pay Aburo what here? Egbo what here? That was why he insisted that the Aburo have to terminate the pregnancy. The Egbo is not useful for him as well. Neither is the mom. He has done more than enough for the family. For the fact that he stood by your mother, he took good care of your mother. I commend him as a good man there. I give him some applaud. I'm telling you. I give him some applaud. He's a nice guy. Okota wan fertilation okole melo nuwa yi ni ya wa ti sikiri awon yellow mi sick wan ni stroke oko melo le mari to ma pe oko e pe o le se fun mama titi e o lo ma pe oko mi o mommy mi sick won le je on ni stroke oko melo le mari to ma gbe abodani to mama feed ya yawo e ni ogi pe mommy e je to mama nu enu e on wa but won ri e. But for the guy to have gone to change your mom's diaper, to stay with her when she's sick, to answer her yes when she needed someone, when you idiots was not there, when you were going about on social media making a nuisance of your life. The guy was there for your mother, taking care of her back home while you were here doing your thuggery empowerment about. So give the guy some kudos there, people. I have not seen anything wrong in what he did. He was sex-starved, and there was a bloody seducer, a seductress beside him. Why would he not make the best opportunity of that moment? Is it crazy? Oh, come on, people. If I were a man, I would have done it. Spaghetti. Oh, to see for any how. It will look cost any a year. Or a man do lenwe for Shade Equagbo. Oh, man do Lianu Yani. Toba jello milo shele Yani mataku sori oro yeni. Yani mataku sini. Kilo kan yayin josi gba ti yayin fe ye àwọn Adétòrò. Ọ̀rọ̀ tí o kan pa àwọn Adétòrò ṣe a ma gba gbogbo nǹkan tó sọ. Wọ́n bímọ fún lágbájá, wọ́n bímọ fún Tàbẹ̀dù. Ṣọ̀kan yayin. Oh, really? Kó tó di pé yayin wá wọ́n mára padà tó wá ń ṣe ojú ṣáájú. Koko yayin, koko esa were, koko tokunbo. Mashafani, shorigbeya. Koko. So now what do you she find it so difficult to treat and to tell the truth. Toba jetenele ni ama dumo ni enu. Oroloro ma dumo le na ama tutukutu ni cha 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 cha. Oroko robuki jese ani pe o le ni oji fridge freezer grey to wa nu kitchen ni e wọ́n fi keko iya yin o le treat e. Ọ̀rọ̀dọ̀rọ̀ wa Ṣadé mo ní o lè ní wọ́n máa fi ṣírò kọ tíkẹ́ẹ̀tì fún ẹ gbogbo orun fake tó máa lọ kó wá láti India tẹ́ máa ń jí sórí pé gbogbo àṣírí ẹ tú síta. When I came out to call you a bloody rogue the other time, honey, she slanders me. Now it's coming from your own boyfriend. Your partner says you have been involved in a lot of criminal activities. Wọ́n fi ṣírò, wọ́n fi ké, ó gbọ́ tó sọ lánàá now, and you still have the guts to go or your word to say, thank God he has said the truth. Or we should note that as one of the truths that he has spilled out to us, that you were actually involved in a lot of criminal activities, using people's credit card to do fraudulent acts on social media. Yes, in your life, when you visit on social media, social media, social media, yes, it was revealed to us on social media. Hello. Any suru people me. Come on, people, come on, people. Yeah. Never say never. Again, go there. Never. Yeah. Never say never. Never say never. Ah, body re. One ni kama sọ pé never. One lo si le ko bo ọmọ yìí o. Torí tí o bá rẹ́ni tó máa ko bo ọ̀dọ̀ ẹ ló máa padà sí o body re. Wáyà wo ṣe fún o. Kíni ẹ ò kò lè size díẹ̀ ni. Hey. The slackest hole of the century. Wọ́n ti rọ́kò sí, wọ́n ti wọ́kò bàjẹ́. Kọ́ máa rọ́kò sí yìí náà ní olórí ibú ṣákúrú máa gba. Ogbo díẹ̀ bẹ̀bẹ̀rẹ̀ wọ́n ló ti. Bọ̀bọ́ yẹn ti ẹ̀sán kankan. Ó ní di àbúrò ẹ̀ ó ló jìjù tiẹ̀ lọ. Ó ló tó bá ń gbọ́ ó jìjìkújì. Ó jìjìkújì ọmọ 21 year old tí wọ́n pè 16. Bọ̀bọ́ yẹn ni ìwú ẹ̀ ó jìjìkújì. Ó tún fẹ́ lè jìjù tẹ̀gbọ́n ẹ̀ lọ. Tẹ̀gbọ́n ẹ̀ jìjì ìyà.
àmọ́ tàbúrò ẹ̀ OGS mo fi EST sí kò yẹ yín mo pluralize ẹ̀ OGS ó lójì ju tiwọ ẹ̀gbọ́ngàn lọ olórí ibú wa níyàn ọmọ underage àwọn ọmọ underage Nàìjíríà tó yẹ pé èyí tí ò bá rówó jẹun nù wọn ti máa fi kárò dín wọn láti age 12 age 12 náà ti fọwọ́ rò wọ́n ní ìdílé kò ẹ wá sọ tẹ ní he rape my sister rò pé yẹn ló wá fẹ́ fi mú wa because o mọ̀ pé nǹkan tó ń pè ní rape àwọn èèyàn fẹ́ sọ pé bàbá yìí nǹkan tó ṣe ò dáa kí ló ṣe tí ò dáa ẹ jọ torí Ọlọ́run jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa he hasn't done anything wrong no ìjọba àjọ kìíní bá fi lè sí ẹ jẹ́ ń gbọ́ náìsì gidi náà pé mo ti fi èèyàn mímọ̀ ṣẹ́rọ̀ mo ti dáwọ́ lé ayé àní mo mọ̀ Jagaban mo máa bí kẹ́ Jagaban mo ti fi èèyàn mímọ̀ ṣẹ́rọ̀ mo ti dáwọ́ lé ayé mo ní mo mọ̀ kéwọ̀n mo mọ̀ Tinubu mo mọ̀ kí lórúkọ bàbá tí ìyàwó rẹ̀ yìí máa ń bú mo lọ rí wọn lẹ́kọ̀ọ́ gọ́fúnà ọ̀hún àwa láì mo lọ rí ẹjọ́ kí lórúkọ gọ́fúnà tí mo ń bú ó pa mí lórí ní ọ̀rọ̀ mo lórí ibú fọlá ṣóòṣì fọlá dòbòrú fòbò pínkódó fọlá pínkódó ó jí ọmọ mi nice ẹ jẹ́ ká tún jọ dí ọ̀rọ̀ yìí pọ̀ lọ́hùn fásibú ìjọ yìí náà ni àmà ọgbẹ́ni mi ẹ̀mí mímọ́ ṣàdédé ni mo jí mo bá lọ rẹ́sẹ̀wé mi ò mẹ́ni tẹ́ka àyànmọ́ ló fi yé mi ó fi yé mi bàbá wọ́n ní kò ṣeé ṣe ó ṣeé ṣe bàjẹ́ jù Ọlọ́run wọ́n ní báyìí ni màá bá kú mo bá kú bẹ́ẹ̀ tí Ọlọ́run nice bá sọ fún wọn àwa dá mi láre ó dá mi láre má jẹ́ kí n jẹ̀bi má jẹ́ ń jẹ̀bi ojú mi ráre ojú mi ráre tì má jẹ́ jẹ́jẹ́ yìí má jẹ́ ń jàjẹ́ rí make the possibility possible Ọlọ́run ẹ má bá ń jó ẹ̀yin èèyàn mi ò impossibility rè bọ́lá bá ti fún yín láwọn tá yín mú lọ́rùn ọwọ́ àmọ́ ẹ̀mí mímọ́ yéèpà Ọlọ́run ọba má fi ṣe wá nígbà tẹ́ bá ń ṣe káàkiri ẹ̀yin lè máa ní kọ́ mọ́mọ́ lọ́mọ kọ́ lọ́pọ̀ ọmọ lọ́mọ ní HIV ẹ̀yin lè wá ń di gbogbo iṣẹ́ aburú tó ń ṣẹlẹ̀ just like bí olórí ibú làtírẹ́tọ̀ làbáyé jẹ́ làdáyérú Esther Onena bó ṣe gbé ọ̀rọ̀ ọba nìyẹn tó tọ́jú ẹ̀ ká má bàa mọ̀ títòkùn bàbá ti fẹ́ sọ̀rọ̀ àníhà wọn ò bíire kó sọ síta aṣọ ti mọ nǹkan tó ṣe ni ǹjẹ́ ọ̀rọ̀ yẹn kọ́ la wá gbọ́ pé ìṣe ni làtírẹ́tọ̀ pa àbúrò ẹ̀ ló gba ọkọ àbúrò ẹ̀ ṣé àwọn òbí yẹn náà ṣe lọ pín kódó nìyẹn cause on a good day kò yẹ kí kábíyèsí fẹ́ Làfúnkì kó bímọ fún rárá ó ti mọ̀ pé Làfún ọba yẹn ọkọ ìdáyà ni ẹni yẹn jẹ́ kí Ọlọ́run fi ọ̀run kẹ́ ọmọ náà àbúrò ló jẹ́ sẹ́mi náà ní àdúgbò Làfúnkì ti mọ̀ pé ọmọ yìí o àbúrò òun yìí o ọkọ ẹ̀ ní kábíyèsí o ó mọ̀ọ́mọ̀ ó ṣe bẹ́ẹ̀ ó lọ lóyún ó bọ́ta lé Fisáyọ̀ lé ọkọ lé ó lọ sí Èkó ó gbé oyún tó wá lọ gbé oyún padà lọ bá Fisáyọ̀ ó ní kí kábíyèsí máa sẹ́ndì owó upkeep oyún àwọn tún lọ gbé oyún fún Fisáyọ̀ ìgbà tí Fisáyọ̀ ń wò pé kí ló ń ṣẹlẹ̀ nìyẹn bust out tán rántí ẹ̀pọ̀ ọlọ́pàá wá tán wá bá wọn nílé Yínká ọ̀rẹ́ gbogbo ọ̀rọ̀ yìí ní olórí burúkú olórí ọ̀nẹ́ olóṣì olórí ghetto ló mọ̀ pé ó ti jáde kò fẹ́ kí Ẹsábọ̀dù sọ́ngbà yẹn ló ṣe ní kí n máa bóun bá Ẹsábọ̀dù jà èmi àti Infinity ó lóun wọ́n nu ẹ̀ mọ̀ pé yẹn sọ pé àwọn ti kọ́ńtàtì ọba Ẹsẹ́lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́sẹ̀lú máa sọ ẹ rántí pé Ẹsábọ̀dù sọ ìgbà tí Làfúnkì rí báyìí mi ò mọ̀ pé nǹkan tó ṣe ń tì mí jà nìyẹn pé ká lọ blọ́ọ̀kì ọ̀rọ̀ yẹn mọ́ àlọ́rọ̀ tẹ ní kí bàbá má gbọ́ èmi Àbíkẹ́ náà ni màá wá parí ẹ̀ ikú ò ní mí gbé ṣàrùn ní mí gbé yẹ̀wò torí kí ni dáadáa lèmi Àbíkẹ́ á máa ṣe I will always stand for the truth kò bá àwọn yín ká bọ́ sí Victor kẹ́ máa dẹ mọ́ ẹgbẹgbẹ̀rún yín ni Samuel yẹn lè sá mẹ́mi Àbíkẹ́ lọ́wọ́ àìsí dáńgídígbà tábà fún náà máa ta ẹ ní kí náà ṣe dá mi torí yín náà ṣe dá mi yín mọ̀ ṣọ́ ayé yín kiri ni ṣíṣọ́ yìí ni ẹ mọ bí tí yàn ti ń ṣọ́ ayé èèyàn progressively èmi progressive àmọ́ mo ń ṣọ́ ayé yín ìdí iṣẹ́ mi iṣẹ́ kí n máa ṣọ́ ayé èèyàn yéè ẹ máa ríra wò ẹ dá mi wò yéè ìjọ yìí náà ni Àbíkẹ́ yéè
Anyway, people, let me know what the music again. So now, people, shout to them. As go Jagaban. Well, like, eke oni pa mi mo alayin ti koja destination mi. Emma, is be koja eke yi na ni o. Ọlọ́run Àbíkẹ́ ò ní pààyàn, eke ò ní pẹ́ Àbíkẹ́ láyé ẹ má bínú ẹgbẹ́. Wọ́n lẹ́yìn tí kọjá destination mi ìdá driver mi dúró ké wọ́n lẹ́yìn. Àbíkẹ́ wọ́n ní bí Olúwa bá fi àwọn ọ̀tá rẹ̀ lé ẹ lọ́wọ́ mú, ó máa yọ̀ ni, ó tún máa tinú ayọ̀ yọ̀. Àwa máa pé ẹ̀yọ́ Jésù Olúwa ẹ̀yọ́. You know what I mean? I'm on a live show. Give me a few minutes, I'll join you. Send me a message. Thank you very much. Well, àwọn kini wa títí Kent no tún tin so mo wa yẹn ṣe ń gbọ́ Àbíkẹ́ Jagaban. Àwọn fans. Wọ́n ní ibo ni máa gbé gbà. Wọ́n lọ ndibo endemo. So, thank you people for joining me. I'm not going to end the show now. I just want you all to reason with me. The reason why we should not chastise nor castrate Bolire for sharing is yummy, delicious delicacy with Folashade's niece. Pín kó lé wọn lọ́wọ́, àwọn ẹbí pín kódó. Ẹbí apín okódó, wọn ṣẹ̀ṣẹ̀ ń ṣe is not their first time. Ọmọ yẹn ti sọ, ó pín okódó títí débi pé ó ní oyún fún ọkọ ẹ̀gbọ́n ẹ̀. Come on. Ẹ rí pé yóò kàn ṣe pé ó jìjó. Àwọn ọmọ mi kọ́ wà, àjọkódó ló máa ń pa àwọn yẹn. Ọmọ yóò jí okódó, ó fẹ́ actually fẹ́ ọkọ ẹ̀gbọ́n ẹ̀, ẹni tó ẹ̀gbọ́n ẹ̀ mú wálé, ẹ̀gbọ́n ẹ̀ husbandless ẹ̀gbọ́n ẹ̀. Ọlọ́mà ló yọ bọ̀dá Bíyì l'Amẹ́ríkà, ẹbí yóò mà ní ṣẹ̀sìn bọ̀dá Bíyì. Ọlọ́mà ló ní kí Bíyì má lọ forí gbé kó ọmọ wèrè tí wọ́n ti ṣépè fún yìí sínú ilé. Ọlọ́mà ló yọ Túndé, bàbá mú ẹ̀ náà bàbá Kẹ́lì, wọ́n ti lọ wo àkọsẹ̀jáyé ẹ̀ pé léyìí, ìdọ̀tí, ìsọnù, abẹ́bí jẹ́ ọmọ ló máa jẹ́ lọ́jọ́ iwájú. Wọ́n yá ń kọ́lẹ̀, ibo ló ti fẹ́ rọ́kọ̀ mi? Ibo ló ti fẹ́ rọ́kọ̀? Ẹ wo gbogbo mẹ́sì tó dálẹ̀ fún ara ẹ̀ yìí. Àwa sọ tán wàá lọ máa gbé Bíbélì. Wòlíì Annabelle. Wo, ó ti yẹ̀yẹ́ rẹ̀. The grand mistake tó kọ́kọ́ ṣe ni pé ó gbé ẹjọ́ yẹn lọ sẹ́nu Esabod. Tó bá yẹ pé Esabod ò sọ ni, I would not even ask the cast to tackle them, to counter all their statements against this guy. I wouldn't ask her to do so. Wọ́n mọ̀ ṣe máa búra wọn láṣìírí. I have the story, but I refuse to tweet it because mo kọ̀ pé this is really messy. But when they decide to come out and lie against someone, kẹ́tọ́ parọ́ mọ́yàn, ẹ check ara yín pé ẹ mọ̀ so much tí ọmọ Àbíkẹ́ yìí ti gbọ́ o. Àìmọye cases àwọn èèyàn tá ti gbọ́ tí a ti tú síta. A fẹ́ kẹ́ kọ́kọ́ treat ẹni kẹ́ bọ́ta kẹ́ wá present wọn bí èèyàn gidi. Àwa bínú, àwa kó titi wa jáde, àwọn èèyàn wá rí ẹ̀sìn yín. Ẹ mọ̀ bẹ́ ṣe ní mi ò ní ìwé tí mo yáwó yín báyìí látẹ̀kọ́ tí mi ìyá ṣe bẹ́ẹ̀ pé mo rí yín. Torí mo fẹ́ kẹ́ ṣẹ̀sìn ni. Ǹjẹ́ ẹ ti ṣẹ̀sìn yẹn báyìí sí? Ẹ ti ṣẹ̀sìn náà. Kò gbogbo ayé wá rí pé onírọ́ ni yín, ọmọ òun náà gbé, ọmọ òun náà deport. So many things, then you false information, false rumor. Tell mama recycle láàrin yín torí pé fẹ́ bá mi jà. Did they work against me? Wọ́n ti ń fún wa ní gift ní Kent o, ẹ rí pé mo ṣe báyìí. Wọ́n ti ń gbé pálí wine pálí gbogbo ẹ̀ sínú mọ́tò fún mi o. Àwọn ará Kent wọ́n ti ń bà mí jẹ́ o. Kí náà gbé sẹ́yìn yẹn? Wọ́n náwó sí mi bí mi rọ̀ pé CEO, this is for you. Thank you. Esheo, thank you so much. I appreciate. God bless you. Thank you so much. I'll join you in a minute. Ẹ bá dúpẹ́ wọ́n tọ́jú sí oyin oní Kent nílùú Kent. Ọlọ́run Àbíkẹ́ Jagaban ọmọ ni ẹ́. Ọmọ ni Àbíkẹ́ Jagaban. A lot of them may not like me. I don't even care if they exist. Rí mi ni. Ọmọ tó ń fine. Adúmáadán, èjì wù mí. Ọmọ yín tó sexy. Tamani bí ó bá jáyé ní Àbíkẹ́ ṣáàjọ jálé ẹ̀. Ìkan tí ẹ ń tẹ̀lé mi lọ́wọ́lọ́wọ́ báyìí o. Èyí tó ń tẹ̀lé mi sọ́mọ ní Àbíkẹ́ òde bímọ fún mi jọ. Àbíkẹ́ jọ jẹ́ ń fẹ́. Jẹ́ ń láì kí mo láì bí sweetie tọ́mtọ́m. Mo wá níjẹ́ o. Má lọ sọ̀bọ̀ mi dòbò fún kó ṣeré ẹkùn àgbò. Èmi èyí ṣe Fọláṣadé o. Ẹ má lọ sọ mí di bọ́ọ̀lù àfẹsẹ̀gbá o sí ihò tó yá yìí. Oko tí ń bá dó láti dọ́ṣọ̀, wọ́n kó dọ́là, pound,
hero sí orí ẹ̀ máa tún fún wọn ní finger mi màá ní yes I do you know what I mean ojú ti rí ojú bá ti rí bàbá lọ ní lọ́tọ́kọ fẹ́ wà láyé gbọ́dọ̀ yan re ni o bó bá dẹ̀ jẹ́bi tí mo wà náà ní dùn mọ́ mi respect ara mi torí yìí nífẹ̀ẹ́ kọ́ dẹrù mi sí tàbí kí n lọ tẹ́ kó dúwẹ́ lọ dẹ ní ẹ̀tẹ́ bíi fòkó ṣeré ẹ̀rí báwọ̀ mi ṣe ń dán ni ìnẹ́dẹ̀kí mo ń bọ́dọ̀ orí mi. There are some things you don't bother your head over. You don't have to have a husband, but kindly maintain that your dignity, your prestige, your pride as a woman. Folashade has obviously lost it all. Look at the kind of shame she has brought her family. Tó bá jẹ́ pé bàbá yìí dú ọmọ yẹn tó dẹ̀ ti mọ̀ pé àbúrò ẹ̀ o Japostina lórúkọ àbúrò ẹ̀ ó mọ̀ láti ilẹ̀ pọ̀ ọmọ yìí Japostina ni. Mo ṣe sọ yìí sí bẹ́ẹ̀ mi gan ṣe rí fọ́tò ọmọ yẹn sì máa ń kọjá lọ lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọkọ mi tí bá rí pé ọmọ Japostina èrè máa yá sáré ní kọ́kọ́ mi wọnú mọ́tò jọ o. A ti mọ̀ nìyẹn wá ti lébèlì Japostina kò yẹ kó fi pẹ̀lú bọ̀bọ̀ yẹn. Ọkùnrin ò ní kọ̀ǹtrólù. Bó bá jẹ́ ẹ̀gbọ́n èèyàn ọmọ yìí ọmọ bàbá ẹ̀ ló ń la ìdílé láàrin ilé I'm telling you ọkùnrin àwò I'm telling you it's just their nature. Don't blame them for some things. I'm not saying all men don't have pride though. Don't get me wrong. They do have pride. I'm not saying they do not have pride. There are some of them that don't joke with their dignity. But let me tell you, you never get to know which of them mean that thing. I can't do it until they are tested. Until they pass that test. So if they have not been tested, if they have not for once been tried with this kind of situation, you don't believe the words of their mouth. I mean, I can never do it. Oh, Masheda bro, yawo mi story. Egbe obo to dosho si egbe pastor to je oko e papa ko je ko peju. Awo je ni bi o ba si mi si. Sho ma mu to ma pon la. Ai. Aja 1 gbeye, aja 2, àwọn ọmọ mi, aja 3. Gbera náà ni ó lọ ni. Aja 1 gbeye, aja 2 gbele, alele. Wọ́n máa gbege. Àwọn ọmọ mi tí mo mọ̀ tí wọ́n fi kíní ṣeré. Ìwọ wá dédé gbé ọmọ fodidi ọmọ body re ọmọ tó fine tó cute. Look at the boy, cute boy. Ọmọ kemi ó ń parọ́. Baba fine aso bọ́jọ́ glee náà ló gbé wálé àlò ugly. Ó like fine boy jù. E man sọ fáwọn èèyàn pé there are so many things tó máa wá pẹ̀lú fine boy. Wọ́n máa ń yaṣẹ́wó, wọ́n máa ń rìnrìn kùnrin. Ìmí inú wọn dẹ̀ máa ń lóòótọ́. I'm telling you, but if you know how to manage your man, because nobody wants to get married to a beast. We all love clean boys. We all love beautiful faces, you know. But you have to be careful once you know that they are loose. There are things you don't do with them. There are some chances you don't take with them sincerely. So, Oware lo fi share pa Folashade Ekun Agbo Shakurumagba of Manchester. O finish share. You almost told everybody. Well, money, go and find me out. And let me tell you, Emi Okinrin o shito ba fe gbo. Gbogbo bi ti ba race ko seni ti o mo pe mi o rinrin ya. Je n sọ fún ẹ, Jagawere, àbí kí ló máa ń pè ẹ́, Ajagun pé kíní, mi ò kí rinrin ya bó ṣe rí mi yìí. Kò sẹ́ni náà tó lè sọ pé òun rí mi rí nínú Manchester. Pé bóyá mo tẹ̀lé ọkọ wọn. Kò possible, I'm telling you. Ó wá ráyè ń ta báyìí. Wọ́n du ẹ lásán, wọ́n lọ du ẹ nílùú àwọn Ninja Tamazangun ní India. Wọ́n ti lọ yẹ̀yẹ́ pósì rẹ̀. Wọ́n wá tún yẹ̀yẹ́ písẹ̀ wọ́n ná gbogbo wọ́n do tó fi láǹdì sórí títì o. Wọ́n do tó tún fi wọ́n lóka o. Wọ́n tún do wọ́n dá padà sí ìlú London. Àwọn ọmọ mi wọ́n dojú dóyìn tì yìí náà làwọn ń ṣe ń bí wa. Ẹ má bínú ẹ̀yin ọmọ mi. It's just all about doing thing. You know what I mean, people? Ọmọ náà dẹ̀ dùn kò ta. Ó dàbí ọbẹ̀ ṣapa. Èmi Àbíkẹ́ 6 footer. Jẹ́ n bínú kí n bọ́lẹ̀ kí n gbé fóònù fún wọn. Kẹwọ́ ọmọ yín lórí ìdúró. Ẹni tó bá ti wọ́n ti máa ń pè. Ẹni kò mọ̀ tó mo máa wo gbogbo ẹ̀yin short put. Ẹ má bínú ẹ̀yin short put ọ̀rẹ́ mi tẹ́ wà lórí kíní ìmọ̀ọ́mọ̀ fẹ́ spite. Ara yín sàkọ sí àwọn haters. I call them haters now. Mo fẹ́ bọ́lẹ̀ kẹ́yẹ́kọ́. Kíní ṣakuru máa gba ṣíọ̀ṣíọ̀ yẹn. Ìyẹn náà ń jákọ́. Ìbọ̀lẹ̀ inú mọ́tò yìí. Wá PA, come here. Jọ, mo fẹ́ ṣakọ sí àwọn haters. Jọ bá mi kọ kíní ìgbéra ní báyìí kọ. Má kọ sáré o, má jẹ́ kán rójú ẹ o.
Dáwálẹ̀ jẹ́ kó rọ́mú ẹ̀ 6 feet. Ọmọ 6 feet. Ọmọ tó jog, ọmọ tó sexy, ọmọ tó dùn. Ṣẹ́rí ọmọ yín ẹ má jẹ́ olú ọmọ. Ṣẹ́tí ọmọ tó ń sọ 6 footer. Ó gbé síwájú, ó gbé sẹ́yìn, ó bad gan tẹ́ bá wá. Àwọn àǹtí èmi bad o. Èmi gángan wọ́n bad. Wọ́n ní kí n polówó. Ẹ má wọrí máa polówó yín, máa gba details yín màá bá yín. Ẹ ti bà mí jẹ́ gan mo ní tẹ́ ń kó gbogbo nǹkan sínú mọ́tò. Ẹ ṣe ajá màá wá, thank you so much. Mo ṣì ń bọ̀ wá bá yín, ẹ má wọrí. Ẹ máa sá pẹ̀lú mi ilé lọ, ẹ má wọrí. Mo wà pẹ̀lú ẹ̀yin tí Kent lé ni mo tún ti bẹ̀rẹ̀ world tour mi. Ẹ rí i pé mo lọ Peckham lánàá. Kent ni màmá tún wà lẹ́nìí. Gbogbo ẹ̀yin tí kinní náà kẹ́ máa retí mi, mo ń lọ. Ẹ ṣáàmù bí ẹ máa ń tọ̀ kiri. Ẹ̀rọ ọmọ yín ni ó bá àdìgán mo màmá mo lọ ṣóò ní fún Fokosade pé wàhálà mi pọ̀. Ẹlẹ́ni Àbíkẹ́ Jagaban òun náà ọmọ ọlọ́run yọ tí mi ìrìjọ́ tó wá sí Manchester mo máa wọ́n ní mo mọ̀ pé bí hips mi ló máa ga dé ibi hips mi ni wọ́n tẹ̀ lọ́mọ náà ló tún máa ń ṣe tìdí bọ́dí pẹ̀lú obìnrin wọ́n já wa sí ni o wọ́n ló tún máa ń lá àwọn ọ̀rẹ́ wọ́n jọ ń lára wọn wọ́n tẹ̀ dárúkọ ọ̀rẹ́ kan tó jọ ń lára wọn àmọ́ orúkọ ẹbọ kankan mi o ó lè rí ọkọ ó bẹ́tà kó dúró pẹ̀lú obìnrin ẹgbẹ́ ẹ kẹrajọra máa ṣẹ́ ẹ rọra jẹra máa ṣẹ́ ìjọ ti dùn ẹ bá re ní káwọn ọmọ ẹbẹ ẹgbẹ́ wọn sí. Àbíkẹ́ wàhálà ẹ ti pọ̀ jù Àbíkẹ́ Ọlọ́run ẹ wo ẹjọ́ nǹkan rẹ́rìn ní wàhálà ẹ so meanwhile ó wá rí pé kò sí ọkùnrin mọ́ wàá gbá yìí Juliet Ogidie ó láwọn ọmọ mi Lamidi àwọn Lamidi Mr and Mrs Labois kó kúkú máa gbé fáwọn obìnrin ẹgbẹ́ torí pé wọ́n ti bá rìn gbogbo àwọn ọkùnrin jẹ́ ò lè réyàn kí Jídé máa bẹ́ẹ̀ la o àwọn ọmọ tèmi ń sìn wọ́n á ní CEO wọ́n á ní hangi ẹsẹ̀ kan sókè wọ́n á ṣe báyìí wọ́n á ní mú ẹsẹ̀ kejì CEO wọ́n á ní tún hangi yẹn náà máa tún ṣe báyìí ẹ̀rí mi ni ẹ̀rí CEO yín wọ́n wá bínú wọ́n wá mórí wọn wọ́n ya invest ẹ̀ wọ́n fi ṣe direct debit sáàrin ẹsẹ̀ mi CEO nídò yìí náà ní ẹlẹ́njẹ chan wọ́n jẹ́ kó fokó pa mí àmọ́rú eléyìí ṣiṣẹ́ pé apínkódó ni ọmọ ìyá kan sọ pé ara tiẹ̀ I have to do 2 rounds on you and do 2 rounds on your knees because àwọn demand tó wà nílẹ̀ ó pọ̀ ju supply tó ń gbé wa lọ so when demand is higher than supply you remember that thing that we were taught in economics in secondary school I cannot forget it. What do you do when demand is higher than supply? What do you do? One share supply. That's the rule. If you don't call it for 1 million, one for 1 meji. So Shadi agba 2 rounds. Aburo yen no agba 2 rounds. Nítorí pé àwọn méjèèjì wọ́n ti jọ fẹ́. Tẹ́ bá ń gbọ́ Japo Stina. Mo next customer Shadi si tó tún máa jẹ́ o. Elolaga shit. Wá sọ̀rọ̀ life ẹ̀ ń bí báyìí. Àwa bẹ́ẹ̀ sọ tòótọ́ ọ̀rọ̀ pé o ti bayé jẹ́ ọ̀bàyé jẹ́ ni ẹ́. Lọ wá nǹkan tó máa fi ayé ẹ̀ ṣe. Torí ò lè rí àwọn boys tó máa head yẹ. Wọ́n máa head yẹ. Fún Engbo. Wọ́n tún wá sọ̀rọ̀ sí mi létí o. Wọ́n lọ ní kán fún mi lówó ní Kent o, pọ́n lọ ti rí mi o, pọ́n lọ ní kán fún mi kan ní ṣọ́ọ̀bù tá wà yìí o. Àwọn ilé máa bà mí jẹ́ ń bíbà ikẹ́. Wọ́n wá sọ̀rọ̀ sí mi létí wọ́n ní àwọn kan ní ká fún yín ní nǹkan 100 pound pé kán jọ kán bá wọn kó fún yín kẹ́ máa kó lọ́lé. Ìwà tọrọ o, iyì mi ló pọ̀ báyìí káàkiri ayé Ọlọ́run ò ṣe. Èmi ṣeré tèmi wà ní o. I was see Kent tour. I'm going to tell you where I am in case I have any of my fans around there that would like to have some pictures with me. So don't worry, I will stop by wherever it is you are. It is Kent tour today. So we've been going around Kent since I left home. So, hey yo, èmi ò lè parọ́ o. Táwọn boys ṣe máa mú ẹsẹ̀ mi nìyẹn. Wọ́n lè ní ẹ ṣáà Àbíkẹ́ Jagaban. Yọ̀dí fún wa látẹ̀yìn ìdí tó wà pàlà tébù tí wọ́n àwọn ọmọ yẹn máa ń sí ẹ̀pù sí o. Ẹni tí máa ọmọ sọ pé Àbíkẹ́ ojú kan tó bá takú síbẹ̀ mo mọ love play burúkú. In takú tọkọ mi ní bá dókìrí dáadáa fún mi jọ. Ilé pín kódò ìsìlẹ̀ pín ọ̀bọ̀ mi bíi ti Sade Eloquenza. Tí o bá kúrò lórí iṣẹ́ kan tó bá yẹ kó ti sú ẹ, ó lè kúrò ńbẹ̀ kó tún lọ fẹ́ lómi, you know what I mean? Mo máa sọ fún yín tó bá yẹ kó ọkọ lé ní ó fẹ́ gbọ́nṣẹ́ ẹ̀ ṣe bí iṣẹ́.
ẹ̀kọ́ lẹ́ẹ̀jẹ́ kan mọ̀ pé ẹ̀kọ́ ẹ wá máa yan àlè yín bó ṣe wù yín, which is what mo ń sọ fún ìyá wèrè ń jọ sí pé ó lè mú àwọn èèyàn tí relationship ò bá work fún kò ní kó máa fi ọkọ ìmí. Yeah, they have their right to date whoever it is they choose to date. And whatever tán bá pàdé ńbẹ̀ àbí whoever tán bá choose prerogative wọn nìyẹn kò kàn anybody. You know what I mean? Àmọ́ títí yín tẹ́ bá ti wá ṣu sábà báyìí ẹ wá ṣe kí ni ẹ rí ìfíìsì láti gbé story yẹn wá síta. Irọ́ lẹ pa bẹ́ẹ̀ bá lè gbé síta wá bá yín gbé síta. Ní gbé síta lásán á gbé lọ sí TBS. Aládùúró ní TBS àti National Theatre. Ẹ wá wo ọmọ gbédè o. Ọ̀rẹ́ ló Lagatini Fọláṣadé tó lọ ń jí irun nílùú India, irun fẹ́ẹ̀kì. Ẹ rí gbogbo àṣírí irun náà. I sell hair. I have my business. In case you don't know, do you know how much I make? Èmi ń ta nǹkan bí ni àjẹsùn mi o. 735 ni màá kàlẹ́ yín lórí. Mo ń tarun yẹn ni. Kò sẹ́ni tí ó mọ̀. You are just bitching. You are hating me. Jagaban, you are hating me for no reason. Hate you for what, girl? Kí achievement ẹ̀ ń lé ayé? Ṣé nǹkan tó gbélé ayé ṣe náà rí? Ó gbélé ayé dọ̀tí gbogbo ojú àwọn obìnrin. Ó deliberately set ọkùnrin up pẹ̀lú àbúrò ẹ̀ torí pé ẹ ti jọ máa ń pín okódónú ẹbí yín ti pẹ́. Ó wá rí pàṣírí fẹ́ túbọ̀ bọ́ yẹn fẹ́ sẹ̀rọ ẹnu ẹ̀. Ó wá sáré bọ́ta. Ó wá ń sọ pé ó rẹ́pù àbúrò mi, wàhálà kò rẹ́pù àbúrò ẹ̀. Ọlọ́pàá wo ni àbúrò ẹ̀ rìpọ́ọ̀tì fúnjọ́ tó bẹ́ òbu ẹ̀ gangan ní alẹ́ ẹjọ́ kejì kó tó di pé ó lóyún ní ẹ̀mẹ́ta. Ọkọ tó dùn mọ́yàn ẹ máa gbà mí o. Ẹ wo bá ṣe ń rán nǹkan lọ sínú búùtù ṣé ń rí. Ṣé rí máa ń gbé nǹkan sínú búùtù o. Ṣé ń rí o. Gbogbo nǹkan tó ní kó gbé fún mi àwọn kan náà ń gbé wọ búùtù yẹn ṣé ń I can't show it. Kí lẹ gbé síbò. Oh, thank you, whoever that sent me those things that you said you're watching me right now. I want to say a big thank you to you, Laide. Thank you so much. I appreciate so much love from me to you as well. So thank you so much. Thank you. I don't know who that is, but I've just been told there's one Laide watching me right now that asked them to give me some gifts. So thank you so much. I really do appreciate you. Thank you. God bless you in multiple folds. Yeah, thank you. So, you see, life of a celebrity. Esa wèrè tá fún Ọlọ́mi mú gbà tó wá sílùú London. Wọ́n lè fún nǹkan wà láì. Ẹ̀yin bá ń dúpẹ́ lọ́wọ́ Láìdé o. Wọ́n sọ second name ẹ o. Àmọ́ wọ́n ní Láìdé ń wò mí right now. And she asked them to put those gifts in my car. So they've been loading my car with stuff from this African shop called Continent Store. Continent Store. Don't worry, I'll be bringing the advert later. So just say a big thank you to that friend of mine. I want to sing big call where we not to sing bell on you. Want to sing cozy, washing cozy, bogo boot, non cozy. Iwara content, Ladu Bogo London, and it's wash shopping. One for me near Mola Pekka Mulano, Bimba shopping in Bemash. It's our shopping anymore. I rarely go into African stores now. Why? Because my African sisters and brothers, they wouldn't let me pay. So mama short time ti ma lọ sí ruba ntu e àbí nǹkan torí irú àwọn nike wọn mo ba mi jẹ wọn bínú ní pé àbí keko gbo nǹkan tó bá fẹ́ yin sanwó mi tọrọ o wọ́n ní mo deserve ẹ ni bí ṣe máa ń gba àánú kiri nìyẹn ogun yìí náà ni be ṣe máa ń sọ mi oniyan bá ti jogun àwọn bá ti ṣe máa pín oko gan fún mi pé a fún ọ ní dik yo àbí ke o ẹjẹ má gbé yẹn wá e wọ́n tún ṣe nko ṣe rí gbogbo ẹ ẹ mọ̀ ṣe gbe yin te nta mi lọ́rẹ yó mọ̀ dá fún yín Olúwa má má bùkún yín púpọ̀ púpọ̀. So as I was saying, now these people are up to so much mischief on social media. Their dossier is so dirty, their record is so fucking filthy, and yet they go about bullying people. Ṣé àwọn èèyàn tó yẹ kó máa bully èèyàn lélẹ̀ ẹ̀yin tí dossier yín ò clean kí lẹ tún gbé bọ̀ yẹ máa gbà mí wọ́n ti bà mí jẹ́ o ẹ wò King Bagbeleyi, mama. Oh my God. Thank you. CEO for Continent. Oh, thank you so much, CEO for Continent. 4 Continent stores in Kent. I really do appreciate all the gifts. Thank you so much. I'm coming back to you. Let me finish my program and I will give you another 5 minutes advert on this very show. Okay, so now Sherry Bashe Rogbo nkan sínú mọ́tò wallahi ẹnu kí sí oyin ẹ rí pé cowbell nígbà tí bá fi mu mílìkì yẹn mílìkì ọlọ́pẹ pẹ̀lú gbogbo ọmú tó pọ̀ yìí ọmú mi ó yá tún double up yóò tún pọ̀ sí
ọmú yìí náà ni mílíkì cowbell kí mo rọ sínú epiki kí n tún mú mọ́mú ẹ bá gbọ́ ọmú kún ọmú fara mọ́mú ọmú jẹ́ kó mú pọ̀ sí òun lọ́rọ̀ kí mo gbọ́ mílíkì mú torí wàláì ọmú yìí ti bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ bó bá lọ pọ̀ jù bẹ́ẹ̀ lọ ìmọ̀rúkọ tí ìyá ìwọ̀n fún mi ó ti rí ọlọ́yàn triangle sí ó ti rí ọlọ́yàn mẹ́ta àbí kó yá máa pè mí náà ní ọlọ́yàn já scale ọmú yìí ó tó èyí fi jà ṣàbí ọmú yìí náà ní nǹkan ẹ jẹ́ ẹ̀yin èèyàn mi àárọ̀ ọjọ́ ẹ̀fẹ̀ làwà o ìmọ̀ tí ń ṣe sọ̀rọ̀ lọ́múdé yìí àmọ́ sísọ náà nígbà ń kó mílíkì fún mi kó mílíkì kí a kó gbogbo ẹ̀ búùtù ti kú o àṣìṣì tọ́ gbogbo kẹ́ǹtì tán o bóyá máa lọ rẹ́ǹtì lọ́rì tó máa gbé gbogbo èyí tó kù wá ní o fún mi nílé iṣẹ́ tá à ń ṣe yìí náà ni ó bá yá wọn ní kí ló ń ṣe àwọn tálákà máa nìyà ẹ kú rí pé orí ṣóò náà ni mo wà tó ti ń kó wá àbí kẹ́kọ̀ọ́ ló lọ tọrọ wọ́n ń wá fún ni bọ́n ṣe máa ń fún mi nìyẹn ẹlòmíà kówó wá ẹlòmíà kó nǹkan pa àbíkẹ́ we wish to give you this we wish to bless you with this we wish to bless you with that ẹ ṣeun ọlọ́run á máa pèsè fún gbogbo yín gbogbo tẹ́ ẹ̀ ti ronú sí fún àánú á máa bá yín pàdé gbogbo nǹkan tẹ́ bá ṣe tó mọ́ wọlé fún yín ọ̀nà ọbẹ̀ ò ní dí láṣẹ Ìdùmarè lágbára ọlọ́run àbùdí ní tolóko àbùdí ní tọlọ́sà gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́ lé báyìí a máa yọrí sí rere. Thank you so much. I appreciate you all. I cannot identify that person on this show, but you know yourself that you've been sending me all this gift. And the CEO of 4 Continent Stores in Kent, Gillingham. Thank you so much. I appreciate you, sis. Thank you. Ajama wọgbalagbara Ọlọ́run. Ẹ ṣé àdúpẹ́. Ẹ mọ patronize wọn o, aṣa advert fún wọn o. Orí high street náà wà ní Gillingham, Kent. So thank you. Ẹ ṣé iṣẹ́ tá ń ṣe yìí náà ló ń bá dáadáa dé bàbá lọ sẹ́kọ̀ọ́ náà aṣọ gbogbo ẹ̀ wọ́n máa rọ́ wá wọ́n fún mi títí wọ́n tún fún mi lówó télọ̀ wàhálà ọkọ mi ò ní wàhálà kò ní mọ́ fún mi lówó ọbẹ̀ pupa ni ẹ̀ ọmọ ayé wọ́n máa fún ẹ lówó ọbẹ̀ yìí nígbà tó ní mi ní jẹ́ kó lọ máa kówó mi fúnra àwọn Fọláṣadé ẹkùn àgbò alias pínkodó of Manchester apin okodo abayo tó bá prophet yẹn náà du ọkọ ẹ̀ ó ti ń du ọkọ yẹn náà prophet yẹn ya pariwo Fọláṣadé fọkọ múlẹ̀ o obo ẹ̀ ò dé dùn bobo rẹ̀ bá dùn ni àwọn boys ò ní máa fi ẹlẹ̀ obo tó bá dùn àwọn boys máa takú síbẹ̀ ni wá máa lé wọn ní lọ èmi gbọ́dọ̀ léyàn kan sí pé mi ò ṣe mọ́ ó máa kú sí mi lọ́rùn ni pé CEO kìíní ó dùn jù ilé filẹ̀ àwọn addicted pussy wọ́n máa kú síbẹ̀ ni because you know ma ti take care wá fọ́ gbogbo nú ẹ̀ wá tún rẹ̀ ṣe láti ta tó bá fẹ́ wẹ̀ wá orí bó ṣe máa rí tó bá jí láàárọ̀ ní Fọláṣadé ó máa look so irritating. You are a piece of for any man that is ready for sex early in the morning. I'm telling you, turn off point ló jẹ́ fọkùnrin. Because we women tá bá ń wẹ̀ láàárọ̀ tó bá jí tó bá lọ ṣe video láyé gbàbókì, you need to see how you look. I have come out numerously láti fi ojú mi wọ̀n àwọn èèyàn. Times without number I've been out without makeup. Every time tó wọ makeup you need to see the way you look. You can only survive here with any man with those everything you wear. Right? Èmi Àbíkẹ́ orí mi now. Ìmbá la ẹnu ọmọ mi ti máa ní kíìsì báyìí ìmbá fẹnu yìí sí báyìí Ọlọ́run obìnrin ẹ jẹ́ ká lọ kọ́ṣẹ́ ká mọṣẹ́ ò bẹ́ẹ̀ bá mọṣẹ́ wà lọ́kọ yín ò lè fi yín lẹ̀ kíìsì ẹ̀ délẹ̀ bẹ́ẹ̀ ṣe ń kíìsì ẹ̀ lẹ́ máa sọ̀rọ̀ èmi ò ń dédé kíìsì tí máa gbẹnu sí kíìsì má ti máa sọ̀rọ̀ ní gbọ́ nǹkan tí ń sọ mí kan máa dún ní bí oyin wọ́n máa bí mi Àbíkẹ́ kí ló ń sọ mí ní dàmà ló ń dùn mọ́ mi náà ni ó ń dùn mọ́ mi náà ni. Yes, Ahmed Adeleke, I am there seriously. It's not Idumota, it's Kent. It's Indumota. Máa kíìsì ẹ tún máa dún bí oyin lórí kissing. Ẹ máa sọ̀rọ̀. Wọ́n ti dé sálẹ̀ o. Wọ́n bá ilá ń lọ́yàn ẹ̀. Ìṣọ̀rọ̀ sọ. Ohun yìí náà ni kí n mọ́ kọrin láì jẹ́ ké wọn nù. Ọmọ ìka mi mọ́ bẹ́ ń jorin kan. Yóò gbórí lẹ́ máa gbọ́. Máa fi reggae mix blues mi. Àwa di àpàlà. Pàjá máa kọ́ jáde ni. Obìnrin tí ò bá ti mọ gbogbo yẹn ṣe ó lè pẹ́ lọ́wọ́ ọkọ ẹ̀ náà. Karùn-ún ni mọ́ kọ́nà kíyàn máa fún ọ lóhùn kọ́nà. Tó bá jẹ́ ńkùlé náà ká ẹ mọ́ kó fún ọ lóhùn ẹ̀ǹkùlé. Ohun àwọn ọmọọta ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n máa ṣe bàbá kìíní sáré ṣe. Àdé sáré. Yéé! Ẹ sáré.
Yeah, to get to bedroom, they will change. You know what I mean? There's no how your man will not be addicted to you. He will be forced to be addicted. Because he without you. I will question orin tí mo gbọ́ lánàá láì ṣe pé nice àbí Timaya àbí Davido ló kọ ìmọ̀ bóyá producer níyàwó mi gan ni Ọlọ́run mọ̀ bí tó ti máa ra àwọn ohun burúkú yìí a máa dùn ni Lábíkẹ́ a máa dùn fún mi ni ọmọ Lábíkẹ́ mi ó ń kọ ṣégè nú orin tó bá gbọ́ mixer ni mí àmọ́ gbà tó bá mọ gbogbo yẹn ṣe tẹ́ pé orí oko mẹ́ẹ̀dọ́gbọ̀n tó máa lọ dólé nǹkan náà òun ló ń rò ńgbà tọkọ lé ń paná ṣúkú ẹ tí boyfriend ẹ ń paná ṣúkú ẹ tó yẹ kó máa fi gbogbo ọjọ́ ayé ẹ kọrin orin tó máa dé bọ́ọ̀lì rẹ̀ mọ́lẹ̀ bó ṣe máa lọ bá mínísítà kan sínétọ̀ kan kinní kan gbogbo wọn ló máa rò kó lóṣì 10-in-1 òun ló máa forí ẹ̀rù ó máa fi ẹlẹ́gbẹ̀yìn ni àwọn unforgettable moment tó yẹ kó máa share kó máa reminisce tí òfin ní fi ẹlẹ́ pé àmúrántí èmi Àbíkẹ́ máa pariwo ni jọkọ mi o ye mo ti rogo ẹgbà mi o ye má fi mí lẹ̀ o mi ò lè fi ẹ́ lẹ̀ o mi ò lè fẹ́ lómi lẹ́yìn o jọba mi run sí dáadáa ṣe dáadáa tẹ́kànlẹ̀ ṣe látẹ̀yìn má tún ní o ṣí ọkọ mi ẹ̀ o ti ń ṣe nǹkan tí mo like dúró síbẹ̀ má yẹ o má change style yẹn o mo ti fẹ́ dá o mo ti ń dá òun tún dá wá ń bọ̀dé ìmọ̀dún ni dúndùn yìí náà ni wàláì ẹ bá ń gbọ́ ọmọ tún náà àṣírí èmi mo ń jẹ́ bàbá ẹgbẹ́ mi sórí bẹ́ẹ̀dì gbogbo ilé kẹta ni ó mọ̀ kan gbáṣẹ́ ìmọ̀ pariwo ni àwọn tó bá gbẹ́lẹ́gbẹ́ lé wa ti mọ̀ pé àṣẹ ìyá alágbájá bó ṣe máa ń dún nìyẹn bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé ó dún tó ó mọ gbogbo yẹn ṣe ó ti mú ohun ẹ ó ti pín sí bíi 10 irú yín lè máa ń fi Bọ́lá pé Bọ́sẹ̀ ẹ fi Bọ́sẹ̀ pé Akíìmù ìgbà tó bá yẹ kẹ́ pé Fẹ́mi ẹ pè ní Túndé torí pé kọ́sítọ́mà ti pọ̀ jù lọ́wọ́ yín àtẹ̀gò kọ́sítọ́mà tẹ̀dẹ̀ ń dóná òun náà ní dúró tìwọ nìkan bó ṣe ń porúkọ ẹ láma porúkọ ní ìsì ẹ torí ó máa pè wọ́n láàárọ̀ kó lè gẹ́ Yusuf Ṣadé láàárọ̀ kó dẹ̀ máa pè ní ìsì ẹ ní Kẹ́mi rọ̀lẹ́ ó sì máa fi Kẹ́mi pé Ṣadé á fi Ṣadé pé Kẹ́mi that's how it is go á fi yín pera yín because customer ti pọ̀ jù obìnrin alẹ́bi lọ́wọ́ bàbá tí mama ṣe ń jókòó jẹ́ ká pàdé wá yìí dé customer ò gbọ́dọ̀ pọ̀ jù kí ni ọmọdé ẹni bí lẹ́ni ẹ́ máa pa mí o ìyàwó àsìkò máa pa mí o ìyàwó alágbèrè Fọláṣadé ìrìn gbèrègbèrè tómi rìn yìí kò máa tẹ́wọ́ lọ́rùn o omidan wọ́n ní wọ́n rí ẹ ní Sókótó wọ́n rí ẹ ní Káfàṣà wọ́n rí ẹ lóyìnbó Ṣadé wọ́n tún rí ẹ lágége ìrìn gbèrègbèrè tómi rìn yìí kò máa táwọn bọ́ìsì lọ́rùn o má pa wọ́n o ìyàwó alágbèrè Fọláṣadé má pa wọ́n o ìyàwó àsìkò wọ́n ní ìrìn gbèrègbèrè tómi rìn yìí kò máa táwọn lọ́rùn o omidan wọ́n rí yẹn ní Sókótó wọ́n tún rí yẹn lágége wọ́n rí yẹn ní Káfàṣà wọ́n tún rí yẹn lóyìnbó àní ìrìn gbèrègbèrè tómi rìn yìí kò máa tẹ́wọ̀n lọ́rùn o Fọláṣadé Ọlátúnjí alias Bọ́sẹ̀ Akínoṣó ìrìn ayé rẹ ó ti bá ìrìn àjò ayé ẹ ìyá yín lòun ò láìkí àgbèrè ó gbọ́ngbà tí bàbá yẹn sọ pé ó bá kọ́sí òun sùn ìyá yín gbọ́ngbà tí cousin yẹn lọ sọ fún ọkọ tó fẹ́ pé you have actually been sleeping around and that is what she wanted to use as excuse to tie down the man because she knew you have actually been sleeping with other men so ó wù ẹ́ níwò pé kí ni àǹtí mi ní ìdìbòdá yìí fún after all àǹtí mi ní bọ̀dá Bọ́sẹ̀ wọ́n ní bọ̀dá Bọ́lájí wọ́n ní senator kinní kan wọ́n ní governor kinní kan bì kan èmi dẹ̀ nídìí ọkọ ó yá mú òbò ó yá fi dí ọkọ rẹ ní ẹnu ọkọ àǹtí mi ìndò yín sì fẹ́ wọ́n wá ṣe lásán o ojú aged mother ìyá ẹ̀ sùn síbì kan ẹ̀gbẹ́ màmá ẹ̀ náà ti ń paná ṣúkú ara wọn ibi tó disrespect òbí tó bí ẹ tó kí ló gbé ìyá ẹ̀ lọ fọ́kọ fún ó ṣe fi màmá ẹ̀ lẹ̀ kó máa tọ́jú ẹlẹ́gbẹ́ kan ọkọ tí ó ìforúkà sí ẹ lọ́wọ́ ó ṣe di pé yàn ń gbé ìyá èèyàn wá ka mọ́ ẹ̀yin lẹ túra yín sẹ́ta ẹ fi èébú ara yín sẹ́nu ẹni tẹ́ ṣì ń fẹ́ tí ẹ̀ tí secure ring pẹ̀lú ẹ̀ ìyá mi ò lè lóhùn fẹ́ sìn mí lọ lé boyfriend kí n gbà kí ló dé mo ti mú wálé ẹ ti gbà á ó ti sanwó orí mi èwo ni kíyà mi wá máa bí ọkọ tí ó ti sanwó orí mi ó dẹ̀ ló ń gbé ìlú òyìnbó ibo ní gbogbo mentality ìlú òyìnbó yẹn wà ní ọpọlọ ẹ when you are doing this ọkọ tí ó ti fẹ́ ó wá gbé màmá tó bí ẹ sínú ilé pẹ̀lú ẹ
ó tún gbé àbúrò ẹ̀ sínú ilé bọ̀bọ́ yẹn help ẹ̀ gbogbo owó tó ní business mogul bó ṣe pè ẹ́ business mogul Fọláṣadé Eloquenza versus illegal immigrant àti kẹjàgà ó ti gbàgbé ni ìmọ̀rẹ́rìn ó gborúkọ business ẹ̀gọ́ ti bàjẹ́ irun stolo lọ́lọ́ lọ́rà ní India irun stolo tán jí ẹni tó súnmọ́ ẹ sọ pé òun ná ike ẹ̀ ń pa àwọn èèyàn lẹ́kún jayé níwọ àti Bùkọ́lá Jesse àtúnṣe ń gbé story yẹn náà bọ̀ ní gbígbóná wàláì story gbígbé yìí náà ni ẹ̀yin tèmi anyway people yes some of my fans are there waving at me ó jáde ọjà wọn wave àwọn ti lọ rọwọ mi ti sọ bí tí mo wà wọn lọ rọ jáde ní pé where is Abike Jagaban they are all coming to this African store to say hello to me ẹyẹ ẹwọ yín gbé mọ́tò gbọ́ ẹ má ra nǹkan kan fún mi ń bẹ̀ òun mọ́ o gbogbo ìtàn gbé wá fún mi àwọn kan náà gbé kan wá fún mi ń jáwọ́ kí n tó kúrò nílé ìntì rí bí gbé sí gbogbo ẹ̀yin fans mi bẹ́ẹ̀ bá nídìí sẹ̀mú tẹ́ nídìí òróró tẹ́ nídìí mọ́ọ̀tì gbogbo ẹ̀ wáyìn ẹ̀jẹ̀ mọ́ wá búùtù wá ti kún o kí n mọ́ kó fún yín bẹ́ẹ̀ torí CEO nìkan kọ́ ló gbọ́dọ̀ máa jẹ̀gbádùn ìyá ṣàjọ ń ṣiṣẹ́ yẹn ni èmi rojọ́ ẹ̀yin sì ń gọ òun wí àwa gbọ́ òun lọ́rọ̀ yóò mọ́dá yín pàṣẹ sọ́ọ̀mù sí yín o ní Dublin ẹsẹ̀ bọ́ọ̀dù bébí bá ń pa àwọn náà torí òlérí ni fún ẹ ó mọ bó ṣe máa ń mu mọ́ọ̀tì lórí iṣó ẹsẹ̀ bọ́ọ̀dù tó máa rẹ̀ lọ́mọ máa ti àwọn bọ̀ ní ugò bí ará oko mọ́ọ̀tì alágolo lélẹ̀ mọ̀mọ́ ẹ̀ nílẹ̀ ẹ̀ dá sí cup ẹ̀ wá rọra mi sí ìpà you know what I mean anyway àánú ojú òǹjẹ́ kan tọwọ́ bojú àti fún Fọláṣadé Eloquenza Women Empowerment CEO Abibeko Prostitution and Thuggery Empowerment CEO àfúnni advice òun àti Láfúnkì olórí fake ní àfihàn bá pé ẹ lọ sọ agbẹjẹmọ́wọ́ kò yé yín ẹ sọ agbẹjẹmọ́wọ́ ọ̀rọ̀ yín bàdàn ọ̀rọ̀ yín burúkú ju ẹ ti bà gbogbo ilé ayé jẹ́ bàbá ní ká máa gbé ọ̀rọ̀ yín ayé alànà abẹ́ gbàdúrà pé kí orí yàn fún ẹbí tó sì dá Ṣadé ní burú títí ká ní kó má ròkodò nídìí ẹ̀yìn tí wọ́n tẹ́ pé wọ́n ti fẹ́ gbogbo ìsàlẹ̀ kọjá ọjọ́ orí ẹ̀ òní ó yẹ ká máa pè é ní ìwò tó ju ọjọ́ orí lọ ló yẹ ká máa pè ẹ tún bá ń kọ́ síta ìwò tó ju ọjọ́ orí lọ ìwò gbàgbà torí àwọn oko alápapọ̀ tó yí bóbó òun la máa bọ́ ẹ̀ wá ń sìn tọ́mọ̀ fi dí ìwò tó ju ọjọ́ orí lọ. I can see a lot of Africans, black people going into that store now. I'm sure they don't know where I am, that I'm hiding in the car. They heard that I'm somewhere in Gilliam and they've been coming to that restaurant, to that African store rather, to say hello to me. I'll go down now. Oh, thank you. Odige Juliet, mommy, wagbayi. La trash ni olola Sam. La trash la traitor. Ọjọ́ carry trait kan náà ni òun àti Fọláṣadé ìyẹn náà ń bá rẹ̀ jẹ́ kiri ni ẹ wo bó ṣe ń yẹ ìyá rẹ̀ kiri orí social media ó lọ ń ṣàtàchẹ́ máa àwọn èèyàn àwọn onídọ̀tí abórajẹ̀bi ẹ ríra yín jọ ṣọ̀rẹ́ eré mi Àbíkẹ́ mo sorry o bọ̀dá lọ́mọ yín o ìmọ̀ gbogbo life báwọn live o. Anyway, my people, a lot of people are waiting for me out there. I just have the urge to do this and that is why I'm here today. So pardon me, I gotta go. I've given Fọláṣadé my little advice. You need to lie low for now. You have messed yourself up so big. You have messed up your life. You have even messed up the life of your little kid. How many men do you want to introduce to them as that? How many men do you want to show your daughter? Do you want to show her as that? Lie low for now. You're still going to have some, you know, men come after you. It won't be that bad that you won't find a partner. You will still find a partner. Only people watching any BSC, only just to be 48 to 50. But I'm not in story here. No mama say, Shamo Yeni, Omo Yeni, he was to Jojo Rino. I'm going to my soleil. You were banga. Imo, but I'm not calling DNA. Shakuru Magba, Idiani Konoloni. Ese wọ́n ló ń jẹra wọ́n ló ń fa skin yẹn ní skin graft wọ́n fi ń pàṣẹ ẹsẹ̀ footwear to refuse láti release the picture ẹ̀ kò sígbà tá ní mú picture ẹ̀ a kò fẹ́ fi wọn ayé níṣẹ́ táwa ń ṣe nìyẹn ṣùgbọ́n pé yayin máa sọ pé òun àríjẹ nídìí ìbàjẹ́ èmi Àbíkẹ́ ò fẹ́ ń di ìbàjẹ́ o àmọ́ mo fẹ́ máa sọ tòótọ́ bọ́rọ̀ bá ṣe rí lèmi ṣe fẹ́ máa sọ ká má parọ́ ó lè má báyé jẹ́ kó má dáwọ́ bò tiẹ̀ jẹ́ náà jẹ́ káwọn èèyàn rí di tiẹ̀ náà tó bó ṣe fẹ́ máa rí di everybody.
ẹ̀yin èèyàn ẹ save video yìí ẹ máa save ẹ máa load ẹ sínú kíní yín ẹ máa save ẹ lọ́jọ́ iwájú ni o ẹ mọ̀ pé ó lè bọ́ tánsì àáfi ìyá mi pàfẹ́ èmi ò ń ran mi ìmọ̀ bóyá ń sọ̀rọ̀ àmọ́jọ́ tòótọ́ bá ti wà nílẹ̀ báyìí àwa máa òbò tó ti rẹ̀ bẹ́ẹ̀ ni èmi Àbíkẹ́ Agbọ́mọlá 1 yèyé àbíyè 1 ìyálóde gbogbo social media 1 Seriki voice olú ohùn tẹ́ bá ń gbọ́ olú ohùn tó thick tó bad tó slick gan Àbíkẹ́ yín ló ń jẹ́ bẹ́ẹ̀ Ajagungbadé the first ọkọ ìyálàjà wọn Àṣàbí irúnmọlẹ̀ ńlá tó ń fi kíni tó ń fi nasco mẹ́nẹ́sí àti nasco bọnú ẹnẹ́sí bá jẹ́bi tí ẹ ṣáàmọ̀ ìgbésẹ̀ ran yín mi mọ̀ bóyá ojú ìyá yín pọ́n bí ṣe ń sọ̀rọ̀ yìí ẹ lè pa ohùn mọ́ agogo mi ní ẹnu kan tó bá wù yín kẹ́ wá máa gbé wá sọ pé èmi ò ń budge mo like pọ́nrán ìsì advice àwọn ọmọ mi náà kọ́ má fi pọ́nrán ṣeré gbogbo ẹ̀yin ọmọ èjè tíìmù ẹ̀yin tọ́lọ́ ti sì kí ọpọ́rọ́ fún àtẹ̀yìn tẹ̀sí ń wá orí yín àyàn pọ́nrán gidi fún yín tẹ́ máa dójọjọ́ alẹ́ ẹ má lọ ṣe bí Fọláṣadé eloquenza ẹ má lọ gbé àbúrò yín tẹ́ mọ̀ pé Japostina yàndínyàndí ni ẹ má lọ gbé tẹ́ eloquenza àwọn fáǹsì tún ti dé wọ́n tún ti ń juwọ́ wọ́n ń páàkì ní síwájú stọ̀ ìfẹ́ Àbíkẹ́ la mú mọ́ bíbá ìhórógò lẹ́ni ọlọ́run ló mọ iye tí máa kó délé àwọn aláyín tà lẹ́ni ní kẹ́ǹtì o ẹ̀yin ará kẹ́ǹtì ẹ̀ náà ìtì ọlọ́run ẹ̀yin ará kìíní ẹ̀ fún mi kan púpọ̀ tó yí o wọ́n mọ yìí mi ní kẹ́ǹtì tó dá yìí náà ti kó gbẹrù yìí wá àwọn tó ti dé mi hi. Okay, I told you a lot of people have been coming here now, so I gotta go join my fans there so I don't keep them waiting for me all day. You see all this car parked? They are parking there because of me. A lot of people have been going there because of Àbíkẹ́ Jagaban. Let me go see them and I will come back to you guys sometime Thursday or Friday again. So on this note, I'm going to leave Eloquenza to go sort out the mess of her life. She caused it. It's a problem. It's a fault. Our niece is not a baby. She's old enough to know what she wants and what she does not want. She deliberately she went after the man deliberately and then the man slept with her. So who fucking cares about that? No, I'm coming back for picture. I will come back. Mumba. Oh, but Jamile Sibe. Me, my love is a bit old you. Moalori show. Ogba interview Àbíkẹ́ Jagaban ya photo. Opportunity re fún yín pé kẹ́ fi wọlé, kẹ́ wá ya picture. Celebrity, you know? Celebrity big. Ẹ jẹ́ kí n sign autograph fún yín wà láì ṣe bí láti fẹsẹ̀ rìn lọ́bẹ̀ wà láì ní bẹ́ẹ̀ fún ní after bá kọ́ lọ jẹ́ mi síbẹ̀ kó wá padà wá pa. Oya tún yí padà. A ò lè gbé mi síbẹ̀. Sí o lè má fẹsẹ̀ rìn bẹ́ẹ̀ yẹn. Wà á páàkì mi síwájú bẹ́ẹ̀ yín kọ́kọ́ bọ́lẹ̀. Ẹ mọ̀ pé kámẹ́rà ọ̀sẹ̀ ẹ̀gùn. Ọjà mi ticket. So Ṣadé o lọ sọ́ọ̀tì mẹ́ẹ̀sì ẹ ṣẹ́ ẹ̀ kó sì wọlé ìyẹn náà níyàwó ó wà wá fílẹ̀sì ẹ kí ló ṣe tẹ̀lé fẹ́ra yín ìyàwó ń kọ̀ yẹn gan lẹ̀ ní kò lórí obìnrin látijọ́ tó ti bí ìyẹn kó sì wọlé ajé túmọ̀ bí so let kó sì wọlé let him get engaged with you ẹ̀yin méjèèjì ẹjọ́ marry kó sì wọlé ò léèyàn kò lẹ́bí yẹn náà bímọ kiri ní ọmọ kékeré rẹ̀ ó ti níyàwó 3 ṣé bẹ́ẹ̀ bá fẹ́ra yín ṣé kò bẹ́tà ju kẹ́ mọ́ ṣòṣì lọ ẹ jẹ́ lọ fẹ́ra yín my little advice ó kéré o àmọ́ ó wúlò fún yín o gbogbo ẹ̀yin ọmọ ewé àṣírí yín òbò àṣírí là fún kí òbò kò lọ́kọ látàárọ̀ dalẹ́rí Bùkọ́lá Gẹ́sẹ̀ wọ́n ń gbé gbóná kiri náà ti gbé gbóná gbogbo Manchester kò ní kọ́sọ́mà mọ́lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ làwọn bọ́ìsì òfin èmi Àbíkẹ́ lọ́rùn lẹ̀ ṣe ti rí winning team àwọn ọmọ tán desire tán bá ti rí mi Àbíkẹ́ wọn ní Àbíkẹ́ you really do tickle our fancy man. We love you. You're too cute to be ignored, too pretty to be ignored. So now you see the difference. Game àwọn ọlọ́pọlọ àti game àwọn òmùgọ̀. Ayato sini. So thank you all for joining me. You all know how much I hate you guys. I'm live in Kent now. I am on a, celebrity tour. Saying hello to my fans here and there. So if you would like to see me, you join me at that store. What's the name of that store? 4 Continent store at Gili. That's where I'm gonna be for the next 1 hour or 2, and then I'll be proceeding to some other neighboring town around here. So you all should take care. Till I come your way again, I had you all so big. Let me give you a hearty love. Yes, I leave you with this. Bye now, everyone.
everyone. Love you. Bye 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 bye.